بسم الله والصلاة والسلام على رسول الله وعلى أهله وصحبه ومن والاه وبعد. أدعو بفهم الله سبحانه وتعالى الحمد لله. أترى كاتب إخوان النبي محمد صلى الله عليه وسلم àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwa tá ń gbìyànjú lójú ọ̀nà Nabi sallallahu alayhi wa sallam tí dọjọ́ gbẹ̀dẹ̀ àkíyàmọ̀. A fi dédé àsìkò yìí a fi ń kíra wa sí orí ìjókòó kọ́tàlì ìjọ tí a máa ń ṣe. Àbí Allah subhanahu wa ta'ala èyí tá tún fẹ́ gbọ́ lónìí náà kọ́nà kọ́ mọ́ ṣàjẹ́ kó ṣàǹfààní fún wa láyé níbí àti lójú gbẹ̀dẹ̀ àkíyàmọ̀. A kí àwọn àfáà wa sí ìjókòó Shaykh Abu Khadeejah As-Sanady hafidhahullahu ta'ala wa ra'ah. Abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo tó ti dáná alámọ̀rí wọn kọ́nà kó mọ́jú kó bàjẹ́. Èyí tó kù díẹ̀ káàtó níbẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí orí bí wọ́n ṣe fẹ́. Àwa tọwọ́ fún àwa náà gbogbo tí kálukú wá ń fẹ́ lórí kọ́nà ọba àlekọ́ lákòó ṣàṣì fún wa. Bí ní ìwà ìtàkàlá lánàá ìlú gbára wa lásìkò púpọ̀ gẹ́gẹ́ bá ṣe mọ̀. A lọ mú microphone lọ sí ọ̀dà àwọn Shaykh kan. Lọ́la ìní gbára wa lásìkò a lọ mú microphone lọ sí ọ̀dọ̀ àwọn Shaykh wa tí wọ́n bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ bá sọ àkọlé tí wọ́n bá wa sọ òun náà ní ìlànà ìbáṣepọ̀ láàrin ara ẹni so interpersonal relationship báwo ni Islam ṣe ìlànà rẹ̀ kalẹ̀ fún wa. Àbí Allah subhanahu wa ta'ala àwọn Shaykh wa tó bá wa sọ̀rọ̀ kọ́nà kó wọ́n jẹ́ kí wọ́n sì sọ àwa tí a fẹ́ gbọ́wọ́ látẹnu tiwọn náà àbí Allah subhanahu wa ta'ala kọ́nà kó wọ́n jẹ́ ká sì gbọ́. Ọlọ́run kò jẹ́ kí ó wúlò fún gbogbo wa. Assalamu alaikum wa rahmatullah. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدى هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. Adáwọ̀padà sí ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ọlọ́run ọba tí ó ṣe nírọ̀rùn fún wa wípé ká lè jókòó sí bíbá yìí lásìkò yìí láti nadhakkarullaha subhanahu wa ta'ala láti wá ṣe ìrántí Ọlọ́run ọba láti sọ nípa àlámọ̀rí ẹ̀sìn wa alladhi huwa ra'su umurina wípé gbogbo tí ó dá láyé èèyàn tí ó bá ti sí ẹ̀sìn bẹ́ẹ̀ kò sí kankan bẹ́ẹ̀. Àbí Ọlọ́run ọba àánú rẹ̀ tó kó tó fi sí wa tó fi ṣàánú wa tó fi jẹ́ tó ń jókòó báyìí ni à ń lè jó. Àbí Ọlọ́run náà kó má ká àánú náà fún ọ̀rọ̀ yẹn kọ̀ọ̀kan wa. Àánú tó tóbi ni wípé àwa lórí jókòó báyìí àfẹ́gbọ́rọ̀ lọ. Àánú tó tóbi ni. Lásìkò tá a wà yìí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn míì náà ń ṣe kàmí nípò míì tó jẹ́ pé ó bọ́ sínú ìbínú Ọlọ́run ọba subhanahu wa ta'ala. كما جاء في الحديث
عند الإمام البخاري رحمه الله ولا النبي صلى الله عليه وسلم إن لله سيارة في الأرض يلتمسون خلق الذكر Ànábì ní Ọlọ́run ní àwọn màláíkà kan tó lọ wípé ntọ́nà ń dá wọn fún ni wípé kí wọ́n máa wá ibi jókòó táwọn èèyàn bá ti jókòó tá ti ń sọ̀rọ̀ Ọlọ́run. فإذا وجدوا حلقة قال أحدهم هلم إلى حاجتكم. Tí ẹnìkan wọn bá rí ìjókòó bí wọn ta ìjókòó yìí wọ́n ní هلم إلى حاجتكم. Níta ń wá láti rí wà ìhùfúnà wọ́n yí wọn ká títí tí wọ́n fi padà lọ jíṣẹ́ fún Ọlọ́run ọba وهو أعلم بحالهم yóò máa bí wọ́n wípé ماذا أدركتم عبادي يفعلون kí ẹ bá wọn irú mi tí wọ́n ń ṣe wọ́n sọ pé يذكرونك wọ́n rántí rẹ̀ náà ní Ọlọ́run ló sọ pé subhanahu wa ta'ala wa yumajjidunak wọ́n máa sọ bẹ́ẹ̀ lọ yadhkurunak wa yumajjidunak wa yahmadunak wọ́n rántí rẹ̀ wọ́n dúpẹ́ fún ẹ wọ́n gbé ọgbà wọ́n gbé orúkọ rẹ̀ ga. Ọlọ́run àbí wọn pé wa madha yuhibbun wa madha yuridun kí ni wọ́n fẹ́ tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní yuridun al-janna náà ni wọ́n fẹ́ tí wọ́n fi ń ṣe. Ọlọ́run àbí wọn pé àhálọ́rọ̀ áwòhá Ọlọ́run bá ti bí wọ́n yìí bóyá kí n sọ díẹ̀ ètò inú ìsọ̀mímù àdàlmọ̀ló Ọlọ́run bá ti bí wọ́n yìí mọ̀ rí o Rabbul Izza mọ̀ rí o ó wà ní fawqa sab'i samawat lókè sánmà kejì lọ kama jaa min hadisi Imran bin Husayn radiyallahu anhu. Ó ní Imran bin Husayn ló wá bá Nabi jọ́ka sallallahu alaihi wasallam wọ́n bí Ànábì pé òun wá fa'allaqtu naqati bi babi masjid mo rá Ànábì ní masasi mo bá fi àkọ́mọ̀ mi mọ̀ra sọ ẹ̀wọ̀n masasi fadakhaltu masjid fasami'tuhu yaqul gbogbo bá Ànábì sọ wípé ẹ̀yin Banu Tamim iqbalu al-bushra min Allah azza ẹgbà bushra yìí ẹgbà ròyìn ayọ̀ tí mo mú wá báyìí wọ́n ní kathira ma tubashiruna gbogbo gbà ẹdùnú ẹgbẹgbà ẹwà jẹ́nà fa'tina al-mal owó ní kò fún wa ọ̀rọ̀ bushra kankan kọ́ mọ́. Imran bin Husayn ní fataghayyara wajhu an-nabi sallallahu alaihi wasallam ojú Ànábì bá yí padà. Bẹ́ẹ̀ ni àwọn ará Yaman wà ń bẹ lórí ìjókòó Ànábì bá ń sọ fún wọn pé yá ahla Yaman ẹ̀yin ará Yaman ẹgbẹ́ bushra yìí lam yaqbalhu Banu Tamim àwọn Banu Tamim ò gba ìlú ayọ̀ tí mo mú àyè wọ́n ní inna qadnaha ya Rasulullah àwa ti gbà ní tiwa jitna nas'aluka an hadha al-'am àwa bí ọ́ ní kankan an hadha al-'alam gbogbo yáyé kayfa bada bóòlù ṣe bẹ̀rẹ̀. Inú Ànábì bá nù Ànábì ní kana Allahu wa lam yakun ma'ahu shay. Ọlọ́run ọba subhanahu wa ta'ala ní bíbẹ̀rẹ̀ tí ò ní bíbẹ̀ ní bíbẹ̀ Ọlọ́run ti wà fọ iye ọdún tó ẹ̀kọ́ Ọlọ́run náà ló mọ̀ tí ò dá kankan kò sómi kò sílẹ̀ kò sókè kò sí sánmà kò sí màláíkà kò sẹ́yìn wa lam yakun ma'ahu shay. Ó ní thumma khalaqal maa orí ẹ̀ làwọn afáàfi sọ pé ó dájú bí hadha al-hadith bí ikhtilafi alfadhihi ipe awwala ma khalaqahu Allah subhanahu wa ta'ala al-maa omi lọ́lọ́run kọ́kọ́ dá. Àwọn náà rí importance omi tá ń sọ yìí omi tó lágbára ní o omi táyé yìí ayé tá wà yìí nínú universe tó bá ṣò rẹ̀ fún wa ó máa ń dàbí point gbogbo ilé ayé just like a point right gbogbo universe yẹn gbogbo ilé ayé yóò dàbí point. Ilé ayé tó wá dàbẹ́ yìí àwọn tó wá nímọ̀ nípa ètò ilé ayé wọ́n wá ní ibi tí ilẹ̀ wà ibi tó mi occupy nílé ayé ó tó bí more than 60% ibi tó mi wà gbogbo yòókù omi ní yòókù ilẹ̀ ojú bí 40-something% lọ tó bá tó bẹ́ẹ̀. Allahu Akbar. Ànábì wa sọ máa ní sí pé khalaqal maa ọlọ́run bá dá omi thumma al-arsh
lẹ́yìn náà ọlọ́run bá dá al-arshu, lẹ́yìn náà ọlọ́run bá dá qalam kan, gègé kan. Ọlọ́run wá sọ pé uktub maqadira kulli shay'in hatta taquma as-sa'a, máa kọ gbogbo tí ó ṣẹlẹ̀ títí ó fi jọ́ gbìnà al-qiyamah. Gbà tí ọlọ́run kọ́kọ́ sọ fún kọ́lámù yìí gègé yìí pé uktub, ó ní máa dá aktub, kí n kọ́. Ọlọ́run bá sọ pé uktub maqadira kulli shay'in hatta taquma as-sa'a, kọ gbogbo tí ó ṣẹlẹ̀ pátápátá. According to Imran bin Hussein radiyallahu anhu, kọ́lámù yìí ó kọ gbogbo nǹkan yányá. Ó ní fadakhala rajulun, ọkùnrin kan wọlé wá sọ pé yabna Hussein tafallatat naqatuka, ràkúnmí rẹ̀ ti tú títí sá lọ. Ó ní mo bá sáré tẹ̀lé, fa idha huwa yaqta'u dunahu as-sarab, mo rí tó jẹ́ pé àfi tó jù rẹ̀ ò bá dé ní òfòdé, ràkúnmí bẹ́ẹ̀ lọ. Ó ní wa ya laytani, ó sì fún mi, ó sì wá dùn mí kí n ti fi ràkúnmí lọ ìjọ náà, tó ní wípé mi gbọ́ parí ìtànàbí sọ́jọ́ náà. Bí wọ́n ṣe dá ilé ayé yẹ́nyẹ́ lànàbí sọ́jọ́ náà títí dídọ́ gbé al-qiyamah, àmọ́ Imran bin Hussein gbọ́ ìlú mọ́. Torí pé nìkan wọlé sọ pé tafallatat naqatuka. Kí la fẹ́ yọ bẹ̀ ni pé omi tá lọ́wọ́ ọba dá yìí tí Arṣu wà lórí rẹ̀ yìí, omi yìí àgbàlagbà omi tó ju gbogbo ilé ayé tàwa bẹ́ẹ̀ lọ ni o. Ó ju gbogbo tá a lè rí báyìí, ojú lọ tó ju sánmà lọ. Kílẹ̀ rí ojú sánmà lọ. Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa wípé ó ní inna masala dunya إن مثل السماوات السبع والأراضين السبع والأرض السبع، ẹ̀rí sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì fil kursi níbi àga àti iṣẹ́ Ọlọ́run, ó dà gẹ́gẹ́ bí ìgbà tí kàmásálẹ̀ halqati, bí ìgbà tí yẹn bá mú ring òka utriha fi al-falah, tí yẹn jù sí pápá desert, ibi tí òka ó bá occupy ní desert ní gbogbo ilé ayé, sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì ó occupy níbi àga àti iṣẹ́ Ọlọ́run kursi. Ọlọ́run sọ fún wa ní Suratul Baqarah, wasi'a kursiyyuhu as-samawati wal ard. Ànábì wa ni wal kursiyyu fil arshi kadhalik. Ẹ̀wà rí kursiyyu náà níbi al-arshi bó na torí nù, àyè kékeré lọ pàì. La ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. Àga náà nù kursiyyu bó na ṣe rí ni, àga náà tó kéré nínú àga náà nínú al-arshi bó na ṣe rí ni. Ọlọ́run tí wọ́n ń bi àwọn màláíkà ilé rẹ̀ pé mọ́dà yuridu, distance ẹ̀ sí wọn tó pọ̀ gan ni. Ọlọ́run kan bá wọn sọ̀rọ̀ subhanahu wa ta'ala. Wọ́n ní yuriduna al-janna, Ọlọ́run bí wọ́n pé fahal ra'awha, tí wọ́n ti rálì janna rí ni. Wọ́n ní wọ́n rálì janna rí, wọ́n gbọ́rọ̀ rẹ̀ náà ni. Ọ̀dà Ọlọ́run ní inni ushihidukum, mo fi jẹ́rìí wípé qad ghafartu lahum, mo ti forí jì wọ́n. Mo sì sọ pé ìsàdéhùn pé yìí fi wọ́n sáré jẹ́nà. Wọ́n tún béèrè pé Ọlọ́run tún béèrè pé wa madha yakhafun, kí ni wọ́n ń bẹ̀rù? Wọ́n ní yakhafuna an-nar, tí wọ́n rí náà rí ni wọ́n ní wọ́n rí rí. Ọlọ́run ni ó dáa, inni ushidukum, mo tún fi ń jẹ́rìí pé mi ní fi wọ́n síná. À ń bẹ Ọlọ́run ọba Allah kó dákun kó jẹ́ kí lè jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan. Ẹ má jẹ́ ká fojú tó ṣe olóore tá à ń gbé ẹsẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan wá sí ìjókòó báyìí. Àánú Ọlọ́run bá fẹ́ gan. Àánú Ọlọ́run bá fẹ́ débi pé kò lópin. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n kú, tẹ́ bá gbọ́ pé inú àwọn sálàfù àwọn alálàárí wọn, tẹ́ bá gbọ́ àwọn nǹkan tí wọ́n sọ pé Ọlọ́run forí jì àwọn torí ẹ̀. Imam Abu Hanifa wọn nígbà tí wọ́n kú wọn bí wọn ẹnìkan lálàárí wọn, ó wá rí nínú ìgbádùn wa ní Abu Hanifa pé madha fa'ala Allahu bika, kí Ọlọ́run ṣe fún ọ? Question náà nù. Ó ní gọ́fàrọ̀ lè ó forí jì mí. Ó ní bí mọ́dá àfáàní wọ́ Ọlọ́run gbọ́rọ̀ wọ́n forí jì wọn. Ìmọ̀ rẹ̀ pọ̀, ó wá ní àkímọ̀ ń ṣe ìmọ̀ mi pé kìí ṣe tó ní pé mo ní fíkí o. Ó ní lima yaqulu an-nasu fiyya ma la ya'lamu an-nasu fiyya. Àwọn èèyàn sọ kankan nípa mi, wọ́n bú Abu Hanifa pọ̀ gan-an. Àmọ́ Ọlọ́run rí pé mi ì rí bẹ́ẹ̀ lọ́dọ̀ òun, àárín èmi àtọ́lọ́run ò dàrú. Ọlọ́run ní èébú ipò ó dà mo forí ní bí ọmọ mo forí jì ọ́. Ẹwọ́n ìjà gbá ipá Nábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ fi sahih. Ànábì ní wípé man husiba fil
hisabi udhiba man husiba fil hisab udhib. Ànábì sọ̀rọ̀ fún Aisha radiyallahu anha. Aisha wa ni awalam yakul lillah subhanahu wa ta'ala ṣàbọ́lọ́ sọ pé wa sawfa yuhasabu hisaban yasira. Ìtumọ̀ man husiba ni pé gbogbo ẹni tí wọ́n bá ti pè níjọ́ gbé al-qiyamah pé wá rojọ́ bó ṣe lórí ayé ìjìyà, wọ́n ò rí nǹkan kan nínú ẹrù rẹ̀ tí ò fi ní lọ. Ànábì ní sallallahu alaihi wasallam gbogbo ẹni tí wọ́n bá sọ fún ilé ayé pé níjọ́ gbé al-qiyamah pé yá ẹ tú ẹrù rẹ̀ wò, ẹ máa wò lẹ́yọ kọ̀ọ̀kan fínífíní níjọ́ Sunday ní 11th of May lásìkò báyìí nígbà báyìí ó sọ báyìí ó ṣe báyìí nígbà báyìí. Tá bá ń tú láìláìlá wọ́n bá ń kanu ẹrù rẹ̀ pé síwọ̀n náà wọ́n mú jáde nínú ẹrù rẹ̀ pé síwọ̀n náà ló ṣe lè olófa máa ń lè hadha al-kitab nígbà ìwòlélẹ̀ la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha. Ìwé eléyìí èmi kan ṣe nígbà yìí ni èmi ò mọ yẹ́rẹ́ lè ní ṣe Ọlọ́run bá sọ pé tahsabunahu hayyinan wa huwa inda Allahi azim. Ẹ̀yin rò pé ní ìbọ̀ kìí ṣe rí lọ́dọ̀ àwọn Ọlọ́run. Ẹ̀gbọ́n tọ́lọ̀ sọ́nù Suratul Anbiya yìí. Ọlọ́run bá ní walau aradna an nattakhidahu lahwa lattakhadnahu min ladunna. Kálá fẹ́ mú ọ̀rọ̀ yìí láwùmẹ̀ àwọn kan tó sí sọ́jà ìyàwó. Wàhálà túmọ̀ rẹ̀ ni pé ká ní eré pa ni ọ̀rọ̀ pa àtàyè sí ayé ni. Ọ̀dọ̀ àwọn Ọlọ́run ilé fàyè wà ti bẹ̀rẹ̀. Ṣé bẹ́ẹ̀ gbọ̀n pé Ànábì sọ fún sallallahu alaihi wasallam atọ́tì sàmá òwà púpọ̀lá àǹtẹ̀ ìtọ̀ máa fi hà mọ́lẹ̀ wà ágbà àsọ́bí ìlà wà mẹ́làkùn sáájú fi hà yóò sọ bẹ́ẹ̀. Sánmà yìí ó ń dún kẹ́kẹ́kẹ́kẹ́ ìrọ̀ kẹ́kẹ́. Ànábì wa ní wà púpọ̀lá àǹtẹ̀ ìkọ̀ sallallahu alaihi wasallam. Ó sì tọ́ kí sánmà ọmọ ọrọ̀ bẹ́ẹ̀. Ó ní sẹ́yìn sánmà tẹ́ ń wo ìkòsí tó lè gba bí dédé ká mẹ́rin bẹ́ẹ̀. Àyàfi kí màláíkà kan wà bẹ́ẹ̀ tí ń forí kalẹ̀ báyìí kò sáàyè bẹ́ẹ̀ lọ. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni bí màláíkà ṣe pọ̀ tó sánmà yẹn ká ní eré pàlà wá ṣe láyé ni. Nígbà sánmà rẹ̀ bá ti gbọ́ pàwọn màláíkà náà ń dansíá. Ya ó yẹ ká máa gbọ́ bí ìlú gbàgbà àti ẹ̀ lásìkò pé a fúrí lónìí wàláhì wò fúrí. Ká lè mọ irú tọ́lọ̀ bá béèrè lọ́wọ́. Kò sí ọjọ́ kan tọ́lọ̀ ti ẹ̀ fún pàwọn màláíkà ìgbà lónìí ẹ má ṣe ìjọsìn fún mi. So a gbọ́ túnmọ̀ wà máa khalaqtul jinna wal insa illa liya'budun. A gbọ́ yé bí bọ́lọ̀ ń ṣe bá àwọn màláíkà lò. Màláíkà tọ́lọ̀ ń sọ pé kó rùkú rẹ̀ pé kó kàwà ní rùkú kò ní ṣe orí sókè ìlàkìyà mẹ́sà. Gígé pé kò ní ṣe orí sókè nìkan kò ní bí Ọlọ́run ọba pé jẹ́ ti ẹ̀ wà ní kìíyà ó dá jẹ́ mùsùlùmí. Ọlọ́run fi dára ní bí ó ṣe wà ní. Torí ẹ̀ àwọn privileges tọ́lọ́run fún àwa ó ti pọ̀ jù. Àwọn ilé ayé a ní àǹfààní àti ṣe tó wù wá kódà débi pa Ànábì sọ pé wà fi bud'i ahadikum sadaqa. Ànábì tó ní kódà nígbà tá a bá tó ń súnmọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ wa pé wọ́n tó kọ́ lẹ́pà tó ń sin lọ́run ni. Wa satus'aluna yawma idhin 'anin na'im. Ọlọ́run bí wọ́n nípa ìkẹ́ ìjọgbìn al-qiyamah. Ẹ̀rí pé tó bá jọgbìn al-qiyamah nígbà tí Ọlọ́run bá mú ìyà jáde tí ìyàgàgà bá dé àwọn ẹ̀dàfà ìjọpọ̀ wá ohun kan kánú fi àyè ilẹ̀ yẹn ṣe bàbá yìí. Níjọ́ gbìndà al-qiyamah nígbà tí kèfèrí bá rí tí àwọn èèyàn bá rí bí Ọlọ́run ṣe ń ṣe tán bá rí iná wọ́n wà sọ fọ́lọ́run pé lọ́n tí báwọn ẹranko kan ní ìyẹ̀pẹ̀ yìí táwọn náà di ẹ̀pẹ̀ Ọlọ́run ni ẹ ti wáyé léèyàn kò ṣeé ṣe mọ́ èèyàn ní so adúpẹ́ fún Ọlọ́run ọba tó fún wa nínú ọlá tó tó báyìí so àtúnwá ní ọlá yẹn débi wípé àtúnwà ní àwọn tí ń tẹ̀lé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ànábì tọ́lọ́run bá sọ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin. Níta rán sí ìwà Ànábì náà ni kó máa jẹ́ kẹ́ fún gbogbo ẹ̀dá ìtẹ́lọ́jẹ́ fún wọn. Ọlọ́run má jẹ́ kí kẹ́ ìkó fún ẹnì kankan wa lọ. Ànábì sọnù àdéhùn Muslim ó ní la yasma' bi ahadin min hadhihi ummah
يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بما أرسلت به إلا كان من أصحاب النار. Gbogbo ẹ tó bá gbọ́ pé mo wáyé tí wàá nígbàgbọ́ nínú mi gẹ́gẹ́ bí òjíṣẹ́ tó bá kú ní ìwọ̀nà. Adúpẹ́ fọlọ́run. Èèyàn lè wá mọ̀ wò pé irú àwa yóò gbọ́dọ̀ má jẹ́ mùsùlùmí. Àwa gbọ́ngàn ní sọ́gbọ́n náà wọlé sí o. Ọlọ́run ká ṣàánú wa ni o. Ká ní ọgbọ́n ni àwa yìí kò láìpẹ́ ká jẹ́ mùsùlùmí. Torí àgbọn fáwọn òyìnbó. Àwọn ọ̀jọ̀gbọ́n ló wà lẹ́yìn. Ẹgbẹ́ wọn tó èbó sí kan tó. Èbó gbọ́ngàn o. Èbó gbọ́ngàn o. Sẹ́rí physically ta máa ń wò pé wọn ò ní strength yẹn ibi ọpọlọ ọlọ́run bá wọn fi sí. Rí pé tó bá ti di bí marathon 300 kìlómítà wọ́n ìwé ni wọn ò ní strength. Torí bí a jẹ́ ní kàkà láì wọ́n máa jẹ́. So ó bẹ̀rẹ̀ pé ọjọ́ mẹ́ta yìí mo tún wo documentary kan. Àwọn náà ń fi àwọn ọmọ wọn síbi gọ́tà wọ́n create bí artificial ghetto wọ́n á jẹ́ káwọn ọmọ ọmọ ṣeré bẹ́ẹ̀ pé kí immune system tí wọ́n náà lè strong ní tiwa ẹ̀. Àwọn táwọn ń gbé ó jẹ́ kí immune system wá strong àti kékeré láti mú àwọn omi kan tó yẹ pé téèbó tó dàgbà bá mu orú ẹ̀ kò ní dọ́sítù tó fi kú. Òun ò lè mú táwọn wídí mú mi kò tó bẹ́ẹ̀. Àwọn ti àti kékeré ọ̀nà ti fáwa mu. Immune system wa ti build so many things against it pé tó jurú ẹ̀ wá mo jù bẹ́ẹ̀ lọ. Àmì èbó tó yẹ pé gbogbo environment yẹ clean ni tó fi dàgbà immune system rẹ̀ ò lágbára tó báyìí kò wá yàní build nínú nǹkan tó lè against tó bá wọn. So bó ṣe wá rí yẹn wọn lọ́pọlọ àmọ́ ọ̀gọ̀rọ̀ wọn lẹ́sìn. Ẹja ń gbọ́dọ̀ rẹ̀ kan sí. Abdullahi ibn Abbas radiyallahu anhuma ó ní inna shaytana faqihun ghayru rashid. Shaytan kìí ṣe pé kò nímọ̀ ó nímọ̀ faqih walakinnahu ghayru rashid àmọ́ lọ́wọ́ máa fi mọ̀ náà. Ẹ wá wo ọ̀gọ̀rọ̀ wa a ní ìmọ̀ Shaytan ká dá sí 1000 kò sẹ́ni tó ní kan bẹ́ẹ̀ dúró yìí. Shaytan tó ti ráhùn màláíkà rí ìmọ̀ ńlá kẹ́ni ẹ̀ kí orí màláíkà. Ṣètọ́n tí Ọlọ́run bá ń sọ̀rọ̀ tó náà lè sọ padà. Ẹgbẹ́ túnmọ̀ ẹni, Ọlọ́run ní wa ma mana'aka an tasjuda idh amartu. Kí ló dé tó wọ́n náà fúrí? Ọlọ́run láàánú ni o, Ọlọ́run fún excuse ni o. Kama qala Sufyan ibn Uyayna, ó ní idha kana bala'ul mar'i fi shahawat farju lahu wa in kana fil kibri fakhsha alayhi. Tẹ́ bá rí pé fìtínà ọmọnìyàn ibi ṣáwà ni kò lè mú abẹ́rẹ́ dúró kò lè mú ẹnu rẹ̀ dúró oní fìtínà tiẹ̀ Ọlọ́run lè padà foríjì ó lè padà là. Àmọ́ tí fìtínà rẹ̀ bá wà bí ìgbéraga fakhsha alayhi ẹ bẹ̀rù wípé ṣé ò ní parun báyìí. Li anna Adam alayhi salatu wassalam kana bala'uhu fi ash-shahawat. In tó wu Adam ni pé ṣáwà ni bàlá tiwọn. Wakana bala'ul iblis fil kibri fahalaka. Ibi ìgbéraga ni àdánwò Ṣaitọ́nù wà ó sì sórí ibú ọlọ́mọdé àwọn sórí ibú. So inna Ṣaitọ́nà faqihun ghayru rashid. Èyí ti pé kò ní fíkì àmọ́ Ọlọ́run fi gbogbo Ọlọ́run ṣe ìgbẹ́fẹ́ nìkan wa. Nínú àwọn nǹkan tí ó tọ́ nínú mọ̀kọ́dímà oní ká tó ṣàdúrà fún àwọn tí wọ́n ń ṣerú ètò báyìí. Yes. Ẹ tó bá mọ tí ẹkọ́nọ́mì ń sọ tó sì mọ bí ayé ti ti dàrú tó yóò mọ̀ pé kó tó lè gbé máìkì dání tí jẹnẹrétọ̀ ń dún bí kan tí tẹ́ẹ̀tì wà báyìí àwọn èèyàn kan ti ná kíní kan sójú ọ̀nà Ọlọ́run á fi àsìkò yìí bẹ̀ Ọlọ́run ọba pẹ̀lú ọlá rẹ̀ àti jàlálà rẹ̀ Ọlọ́run kó má dùn wọn ní ládàá rẹ̀ Ọlọ́run kó fi sínú mizanu hasanati wọn. Jaa fi sahih fi Bukhari wa Muslim wa riwayat Muslim lahu mikan. قال النبي صلى الله عليه وسلم رأيت رجلا في الجنة يتبوأ كيف يشاء. mo rí ọkùnrin kan láti jẹ́ náà kan lọ tí ń bọ̀ bá ní marajul kí lọkùnrin ṣe tí àyè fi gbà tó wáyé láti jẹ́ náà wọ́n bá ní innahu ra'a ghasna shawqa ghasni shajaratin fa akharaha. Ó rí igi tó lè blọ́ọ̀kì àwọn èèyàn lójú ọ̀nà ó sì mú kó bẹ̀rẹ̀.
bó ṣe mú kó yẹn faradiyallahu bihi ọlọ́run àná mo yọ ọ́ sí ọ fàkọ́lá wọlé jẹ́ ọlọ́run tó fi sọ ìjẹun. Èmi máa ń sọ dáadáa pé iṣẹ́ tá a ṣe bá a ṣe wà yìí gbogbo iṣẹ́ tá a jókòó afẹ́gbọ́rọ̀ lọ yìí ó ti pọ̀ ju téèyàn lè fi wà lìjẹ́ náà lọ tọ́lọ́ bá gbà. Bẹ́ẹ̀ ni ìyìn sọ pé tọ́lọ́ bá fún wa lẹ́sàn-án o ìyàtọ̀ wà láàrin méjèèjì o. al-jazaa yakhtalifu min al-qabul. al-qabul darajatun a'la min al-jazaa. wa bidhalika qala ibn Umar radiyallahu anhu law alimtu anna Allaha taqabbala minni khardal 'amali min al-a'mal latamannaytu al-mawt. Tí n bá ilé mọ̀ Ọlọ́run gba iṣẹ́ kan báyìí nínú iṣẹ́ mi màá ní k'Ọlọ́run pa mí. Torí pé tí n bá ilé níṣẹ́ kan tọ́lọ́run bá gba kọ̀búùlù ní kì í ṣe jàzá o pé Ọlọ́run fún ní kọ̀búùlù. Àwọn àfáà ní iṣẹ́ tó bá ti ní kọ̀búùlù ó níròyìn kan kò ní bàjẹ́ tí òfin jọ́gbìn lọ́gbìn àwọn. Èyí ti ṣe tó wọ dárúdá tó jàzá gẹ́gẹ́ bí nǹkan yìí mo ṣe pín in sọ́nà mẹ́ta. Àwọn iṣẹ́ kan wọ̀nyí ní gbaládá ń bẹ̀ bọ̀ tìyẹn ní jíà pé yóò ṣe mọ́ òyìn ní gbaládá ń bẹ̀ kẹ́ bá nàbí sọ ẹni tó bá ìtìyánà káàkiri ẹni tó bá ń lọ ilẹ̀ níwò làǹtúkúbá lọ́wọ́ sọ̀látún arba'ina layla wọn ò ní gba ẹran rẹ̀ fún 40 days. So oníjì apẹ́ kò kí báwọn torí kó ń kí àbí torí kò gbọdọ̀ máa ń kí àmọ́ kò ní gbaládá nǹkan ó wà lè jẹ́rìí ní ó decide ṣé wọ̀ náà bí wọ́n jẹ́ náà jẹ́ gbọdọ̀ pé àwọn ọlọ́mọ mi sàdéhùn fẹ́ ní kọ̀ọ̀kan wa. Ṣùgbọ́n jáwọ́jà kan wà tí wọ́n ń pè ní darajatul qabul Ọlọ́run sọ nínú suratul Ma'idah Ọlọ́run ni watlu alayhim naba ibnay Adama bil haqqi idh qarraba qurbanan fatuqubila min ahadihima wa lam yutaqabbal min al-akhar qala la'aqtulannak qala innama yataqabbalu Allahu min al-muttaqin. Ẹja lu àyà ìdí ẹ̀. Ọlọ́run ni watlu alayhim naba ibnay Adama bil haqqi idh qarraba qurbanan. Irú ànábì rán wọn létí àdánwò táwọn Ọlọ́run fi dán ọmọ méjèèjì ànábì Ádámù alayhi salatu. Ọlọ́run ni ó yá ẹsìn pèsè lọ́sọ́dọ̀ Ọlọ́run bá kẹ́ẹ̀ fi sí jọ́sìn oníkálukú bá múra àwọn afáàsì apani lórí pé kí ni wọ́n ní ká ṣe gángan ẹ máa múra. Alákọ̀ọ́kọ́ gbé tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbé tiẹ̀ Ọlọ́run wá gba tẹnìkan kò gba tẹnìkejì àdánwò sì ní méjèèjì. Ṣùgbọ́n tọ́lọ́run gba tiẹ̀ yẹn ní tó ń kọ́kọ́ sọ ni pé làákùtù lánàá kì í pa Ọlọ́run sì lè gbàṣẹ́ tiẹ̀ tí ò ní gbà tèmi. Ìkejì rẹ̀ sọ pé innama yataqabbalu Allahu minal muttaqin ẹ tó bá nípa ẹ̀ Ọlọ́run gbàṣẹ́ rẹ̀. So àwọn iṣẹ́ wa yìí tó bá rí nípa ìpayà àánú ẹ wá wo tí ẹni tọ́lọ́run gbàṣẹ́ rẹ̀ sọ gbogbo ohun tó sọ lẹ́yìn ìgbà yẹn ti tọ́ka sí wípé ẹ tọ́lọ́run fi mọ̀nà ni. Ó ní la'in basata ilayya yadaka litaqtulani ma ana bibasitin yadiya ilayka liaqtulaka. Tó bá ló pa mí níjọ ní mọ̀ṣárọ́kà wọn ò ní kọ́ sínú rẹ́kọ́ọ̀dù tèmi pé èmi náà wá gbé ọwọ́ báyìí rárá mo fi ọ̀lẹ̀ fọlọ́. Inni akhafu Allaha rabbal alamin. Inni uridu an tabu'a bi ithmi wa bi ithmika fatakuna min ashabin nar. Kadhalika jazaa'u zalimin. Amẹ́ríkà. So Ọlọ́run jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ pé innama yataqabbalu Allahu minal muttaqin. Ẹ tọ́lọ́ máa ń gbaṣẹ́ rẹ̀ ní àwọn olùbẹ̀rù Ọlọ́run kò ṣe ọ̀kan wa lólùbẹ̀rù Ọlọ́run. So Ọlọ́run àbẹ̀wò kò gba iṣẹ́ ìlọ́wọ́ àwọn ọmọ ìyá wa tí wọ́n ń ṣe. Àwọn tó hàn nínú wọn pé àwọn lágbẹ́já ní mójútó. Àwọn tó wà more exposed to more risk. Torí wípé èyí tó máa ń sèbù yẹn jù nígbà míì náà ni òtórí ọ̀rọ̀ tí wọ́n mú ṣàfihàn sọ̀rọ̀ yìí wọ́n wá. Èyí tó máa ń sèbù yẹn jù nígbà míì oníkéyìn máa wulẹ̀ mú ká máa wulẹ̀ mọ̀ ẹ̀ pé yẹn lè ń ṣiṣẹ́ yìí. Àtẹ̀ntàmọ̀ Ọlọ́run kò gbàṣẹ́ yìí fún wọn. Ànábì sallallahu alaihi wasallam ó ní law yahdiya Allahu bika rajulan khayrun laka min humuri ni'am. Ànábì ní tí Ọlọ́run bá gba iṣẹ́ lọ́wọ́ ẹnìkan ó lórí fún ju ràkúnmí pupa lọ. Ìfà ràkúnmí pupa kò jìnnà sí wọn. Nam husnul mu'amalati bayna al-muslimin. Bóòlù ṣe ká máa bára wa lò dáadáa láàrin àwa mùsùlùmí. Inna hadha al-mawdu' mawdu'un 'azimun jiddan. Nínú àwọn mawdu' tó jẹ́ pé kò sí ẹni tó lè sọ̀rọ̀ pa rẹ̀ lásìkò lè tó òní mawdu' yẹn wà. Kò sí bí ẹ̀rí bẹ́ẹ̀ sọ lásìkò tó. Sẹ́mínà ló yẹ kó jẹ́
torí pé innana nadkhulu madrasatan yuqalu lahu madrasatul akhlaq. Wa qala Ibn Qayyim rahimahullah man kana aktharu minka aw ahsana minka khulqan fa huwa ahsanu minka dinan. Tábà ilé sọ pé ìwà ẹnìkan dáa ju tiẹ̀ lọ, ẹ̀sìn rẹ̀ dáa ju tiẹ̀ lọ lànà sọ. Biqawlihi subhanahu wa ta'ala, Ọlọ́run sọ pé wa innaka la'ala khuluqin adhim. Ọlọ́run sọ fún mi pé ìwọ ni ìwà rẹ̀ fi dáa jù. Láti tọ́ka sí pé Ibn Abbas tú àyà yẹn pé wa innaka la'ala dinin adhim, ìwọ lẹ̀sìn rẹ̀ fi dáa jù nítumọ̀ rẹ̀. Al-khuluqu din ya ibadallah. Ìtí ń jẹ́ ìwà ẹ̀sìn ni o. Ad-dinu khuluq. Ìtí ń jẹ́ ẹ̀sìn ìwà ni o. Ibi tá a ti máa ń ṣèyàtọ̀ ni wípé ibi tá a ti bá ti mọ tàrífù al-khuluqu sí tó yàtọ̀ sí khuluqun, tó bá ti yàtọ̀ sí adabul mar'i fima baynahu wa bayna rabbihi, tí ó bá ti kó sínú. Tí ó bá ti kó bóòlù yẹn ṣe bọ́lọ́wọ́n ọba lò, tí ó bá ti kó yẹn sínú, ìgbà yẹn la máa ń sọ pé òkè ìwà ziyada ní lórí ẹ̀sìn. Fudayl ibn Iyad radiyallahu anhu, olùpamọ́ Fudayl ibn Iyad, àfáà ni wọ́n jẹ́ sílùú àwọn, wọ́n ló gbà pẹ̀lú àwọn Abdullah ibn Mubarak. In fact, bí ọ̀rẹ́ ni ká pé wọ́n tó ní o, bí ọ̀rẹ́ ni ká pé wọ́n, torí pé àwọn ilẹ̀ ẹgbẹ́ ń gbọ́ wọ́n sọ fún Abdullah Mubarak, yá Aba Abdurrahman, ẹ̀yin bàbá ẹ̀sìn ní kára yé sá, kọ̀ǹténà sì ń wọlé fẹ́yìn láti kọ̀rọ̀ sá, ẹ̀fí ránṣẹ́ sí Mọ́kà, ẹ̀yin náà lẹ́sìn ní kára ṣe sùúrù. Èèyàn wí ọ̀rọ̀ ẹ̀yọ inú Mubarak ló ń ṣe wá sí zúrù gan-an. Wọ́n jogún lọ́dọ̀ bàbá wọn owó, àwọn náà wá ṣiṣẹ́ kù, wọ́n á lówó gan. Wọ́n lówó débi pé so wọ́n á máa ṣe wá sí ọ̀rọ̀ ẹ̀pẹ́ ẹja aráyé sáà. Ṣùgbọ́n ìgbìmọ̀ ìyá rẹ̀ bàbá ńlá Záìdì lálà wọn. Àwọn wá pé Abdullahi Mubarak ìjọ kan pé àwọn bá wá sí ẹtún kọ kìtàbù Zuhd, bí Mubarak tún kọ kìtàbù Zuhd. Ní ìwọ̀n kọ̀ǹténà bá ti wọlé ní Khorasan, mọ́kànlá ti ń jà. Ẹ̀sìn ni a ṣe zúdù ẹni aráyé sá. Pẹ̀lú àdúró owó yìí, ó wá ní innama asunu bihi irdi, ìfi sọ́jọmọlúwàbí. Ìfi sọ́jọmọlúwàbí ni o. Gẹ́bí Sufyan Thawri ṣe sọ pé láwùlà hánà tí ìbá ṣe páwa náà ní kíní lọ́wọ́ latamadala minal muluk. Àyẹ̀bára wọn ọba wọn bá sọ wá dáńkájì fún. Ẹ wo táwọn àfáà dìde ní ọ̀pọ̀lọpọ̀ ìtìláfáà ìyapa ẹnu àwọn àfáà tí ń búra wọn tí wọ́n ti gangan nǹkan bẹ lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gbà mí. Nǹkan bẹ lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹ̀ lọ́gbẹ́já ti wá ní nǹkan báyìí tó wọ̀n yìí tàbí ló ti wá rí báyìí tó wọ̀n rí bẹ́ẹ̀ ọlọ́dà kó má bà ní ẹnì kankan wá jẹ́. Sọ̀tàn máa ń sọ̀rọ̀ àlọ́sìnkú ká sọ̀rọ̀ ìwà nǹkan ńlá ni láàrin àwọn mùsùlùmí kó o la ṣe ṣe papọ̀ lọ́wọ́ dáadáa. Òun wò pé ká bẹ̀rẹ̀ láti rí pé kó làwọn sálàfù wa ṣe rí pẹ̀lú àwọn ìwà báyìí. Kí ni wọ́n rí al-khuluqul hasan, kí ni wọ́n rí sí? Kí ni wọ́n rí mu'amalatu bayna al-muslimin, torí pé a lè ní husnul mu'amala láíláí idha lam yattasif ahaduna bi sifati al-akhlaq at-tayyiba. Ìdí mo fẹ́ sọ pé fún Ibn Iyad sọ́lẹ̀ kan ni pé ó ní rubba fasiqin, ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́rì nípò kí báyìí tá a bá ka khuluqu sima bayna al-abdi wa rabbihi, rubba fasiqin bi husnil khuluqi wal lutfi bin nas, torí wípé ìwà rẹ̀ dáa ó sì ṣe pẹ̀lẹ́pẹ̀lú àwọn èèyàn ẹ̀ sì rí pé àwọn èèyàn sì máa ń súnmọ́ ju al-abidu alladhi yuslabu anhu husnul khuluq. Ẹ ti ń sin lọ́run gidi àmọ́ wà rẹ̀ ò dáa. Láyé tiwa lẹ́nu a ti ṣèyàtọ̀ débi wípé èèyàn lè máa kírun kó mójútó run àmọ́ kó má lámàá náà. Gbogbo nǹkan ló ní wọ́n ní wọ́n ìsájú rẹ̀ ní mọ́sáàsì àmọ́ ẹ̀ lè fowó dánwò. Ìjọ tẹ́ ẹ bá ti fowó dánwò náà ni ẹ̀sìn rẹ̀ ti parí, ibi tẹ́sìn rẹ̀ parí sí náà wọ́n náà wọ́n lọ pé bẹ́ẹ̀ sì mi jẹ́. Àìsí lódodo ni mo ń bọ̀ wá bẹ́ẹ̀ inshallah, àìsí lódodo ni téèyàn bá lódodo. Àwọn tó kọjá náà àwọn sálàfù wa náà ẹ wo lápẹẹrẹ ala sabilil mithal, ẹ wo sàbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam Hudhayfah ibn Yaman. Àhùwàhùwà táwọn èèyàn bá fẹ́ yá lówó ní dáwọ́ pé ṣòwò ní àbíṣọ́, tán bá fẹ́ yá lówó, tán bá fẹ́ kówó sí lọ́wọ́, tán bá ti kówó dé báyìí yóò ní ij'alhu daynan. Mo fẹ́ ká gbọ́ bí dáadáa.
wọ́n trust ẹ̀ wọ́n fẹ́ kó sí lọ́wọ́ tó bá ti wá kó rí pé ẹ̀dá kan bá kó ìdáni yóò wá ní ìjẹ́ àlùhù dẹ́yìnà jí ó jẹ́ gbèsè fún mi láǹfààní pé mo lè ná bẹ́ẹ̀. ìdí ni pé èmi ò lè máa wo owó rẹ̀ lẹ̀ báyìí wọ́n á ní nígbà náà nǹkan nǹkan báyìí ṣẹlẹ̀ wọ́n ní ọmọ ló rẹ̀ ilé mú bẹ́ẹ̀ o. àwa làwọn ọkọ̀ ọmọ promise ẹ̀ tó wá fẹ́ kó fáwọn pé à ń dájọ́ ni wọ́n ní ọwọ́ ta ní kákó sí àná èmi náà ló yẹ kó jẹ́ àmọ́ ọ̀nà yẹn ó sì mọ̀ pé ó ní bùkátà yóò ní èmi kẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn wà mọ́ òpé ó dájá kó fàbù lágbájá ibi tí wọ́n ti kó fún yẹn ibẹ̀ ni gbogbo ìjọmọlúwàbí rẹ̀ ti bàjẹ́ bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ò bùkátà sí ní bẹ̀rẹ̀ sí rà ẹ wà rí pé ẹni yìí àpèmára àmánà àpèmára ẹ̀sìn ló ní àmọ́kò lámàánà so à ń bẹ ọlọ́run dákun kó máa ń fi wá ní ẹni tí àmánà ó ti kó nù ọ̀rọ̀ rẹ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ó sọ pé rúbà wọ́n ní lam yakun yawm al-qiyamati lam ya'ti ahadun yawm al-qiyamati bi shay'in athqal min fil mizan min husn al-khuluq. Allahu akbar Allahu akbar akramakum Allah ìkàwùsì àti àwọn bàbá wa tí ó fi máa mú àjọṣe mosque ládùúgbò wọn yìí abẹ́lá ọlọ́jẹ́ wọn pẹ̀lú orí dáadáa nínú àpẹẹrẹ dáadáa ní ká máa rí àwọn àgbàlagbà báyìí láàrin ìjókòó pẹ̀lú wa ń ṣe àfihàn irú àwọn ọmọ ìyá tí wọ́n wà níbí ìsìndẹ́yìn mi ń ṣe lẹ́sìn àwọn èèyàn bíi mẹ́ta èmi àtàwọn àbúrò kíní kan kò sáwọn bàbá wa ń bẹ̀ ẹ̀sìn tí wọ́n kọ́mọdé tí àwọn bàbá wa lẹ́yìn méjì ẹ̀sìn tó wà láwọ̀ kí àwọn bàbá wípé àyà tí chíìrì máa wọ́n lè jókòó tí wa alhamdulillahi rabbil alamin ọlọ́run ní dọ̀rọ̀ yín ọlọ́run ní dọ̀rọ̀ yín ọlọ́run fún yín ní husnul khatima lẹ́yìn náà ọlọ́run tún àti kọ̀rọ̀ àti gbangba yín ọlọ́run bá yín tún ṣe ọlọ́run ní jẹ́ ìpàdé ọlọ́run bẹ́ẹ̀ ṣe fẹ́ ọlọ́run ní gba ẹ̀mí àgbàtí máa yẹnu sí àtẹnìkọ̀ọ̀kan wọn. sọ Ànábì sallallahu alaihi wa sallam pé nínú tí a fi máa sọ pé lágbájá oríṣẹ́ kó dálẹ́kẹ̀ á máa orin kíyàn oníwàrí ká sọ pé lágbájá yìí iṣẹ́ tó rí kó dálẹ́kẹ̀ á máa iṣẹ́ ńlá ni orin ká bá ìwà rí lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bá Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. Ibn Abi Zayd al-Qayrawani Al-Imam Ibn Rajab al-Hanbali wọ́n kó tí wọ́n nínú Jami' al-Ulum wal-Hikam wọ́n ní Ibn Abi Zayd al-Qayrawani sọ wípé jima'u adabi al-akhlaqi tatafarra'u min arba'ati ahadith wa inni ra'aytu an aktasira bi ziyadati hadith min Bukhari ma hadhihi al-ahadith thumma naktafi bi dhalika insha Allah. wọ́n ní Ibn Abi Zayd al-Qayrawani rahimahullah wọ́n sọ wípé ẹ̀tọ́ pẹ̀lú Ibn Abi Zayd al-Qayrawani al-Maliki as-Saghir àfáà zamani wọn ni wọ́n especially lórí mọ́tàbí Maliki wọ́n ní wọ́n sọ wípé kábàáníkà ń sọ pé kí ni èèyàn fi àwùjọ fi dá mo sọ fún wa o a lè bára wa ṣe lọ́dọ̀ dáadáa àfi tó kálukú wa bá ní ìwà hamida àwọn ìwà tó dá ní àmọ́ bá lọ́wọ́ ìgbà lágbájá ìwà rẹ̀ dá kí wá làwọn ìwà yìí inshallah máa ka díẹ̀ fún wa bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé téèyàn bá fẹ́ mọ tíwà rẹ̀ dá inú àdísì mẹ́rẹ̀ẹ̀rin ni ká wà lọ. Àdísì alákọ̀ọ́kọ́ Ànábì ní sallallahu alaihi wa alihi wa sallama ó ní man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut. Gbogbo ẹ tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run àtijọ́ gbé náà tẹ́ àmọ́ kó jẹ́ pé ijọ́ tí ò bá sọ̀rọ̀ dáadáa ni kó sọ àbí kó dákẹ́ àkọ́kọ́ nù. Ẹ jẹ́ ká wo àdísì lásán. Falyaqul khayran aw liyasmut yìí gbogbo ẹ tó bá pàtìsì àdísì pátápátá láwùjọ tó bá wà wọ́n tó lè fi ti pé lágbájá ló sọ̀rọ̀ tó dà nípò irú ẹ̀ ní bábẹ̀. Ara rẹ̀ ní túmọ̀ tọ́lọ́wọ́n bá sọ pé wala taqfu ma laysa laka bihi ilm inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula. Ọlọ́run ní má sọ tó ní mọ̀ nípa rẹ̀ má sọ nǹkan tó ní mọ̀ nípa rẹ̀
Qatada bin Diyam as-Sadusi ó ní túmọ̀ rẹ̀ pé látàkùn inni ra'aytu wa lam tara. Ibi tó bá ti ń jókòó ọ̀rọ̀ tó fẹ́ dá sí mọ́ sọ pé èmi náà sì rí kò sí rí kankan. Wala taqulu inni sami'tu èmi náà gbọ́ wa lam tasma' ó sì gbọ́ kankan. Wala taqulu mo sọ pé inni alimtu wa lam ta'lam. Mo sọ pé mo mọ̀ wallahi ò sí mọ̀. Wọ́n ti rí bẹ́ẹ̀ fún ọ. Àdìsí alákọ̀ọ́kọ́ yìí láti máa mú ìwọ̀n dáadáa. Ẹ jẹ́ kó ní kálukú wá wò kó tó nípa sọ̀rọ̀. Umar ibn Abdulaziz radiyallahu anhu ó ní man adda kalamahu fi a'malihi qalla kalamuhu illa fima ya'ni. Man adda kalamahu min a'malihi qalla kalamuhu illa fima ya'ni. Ẹni tó bá jẹ́ wípé ó ti gbà wípé ká sọ̀rọ̀ ara ṣe olóore èèyàn ni yóò kéré nínú ọ̀rọ̀ tí ó sọ tí ó máa dá sí àyàfi tó wá kàn. Ànábì sallallahu alaihi wasallam innal abda ẹni bàbá nínú wọn la yatakallam bil kalimati ma yatabayyanu fiha. Ó lè máa sọ̀rọ̀ mí ètò jẹ́ wípé ọ̀rọ̀ yìí o ma yatabayyanu fiha, ọ̀rọ̀ yẹn kò ní àmúdájú rẹ̀ kó tó sọ. Èmi ò ní láti kí ìrẹ̀ jákù. Ẹgbẹ́ tó ń tọ̀lùkọ́ náà wò pé gbogbo ọ̀rọ̀ tí bá fẹ́ sọ tí mo mọ àmọ̀dájú ẹ̀ ṣe kì ní ìdánilójú àbí kì í láti àpọ̀ láti náà ni mo kàn ń sọ tí mo fi sọ. Ní tó sì gba òwúrọ̀ nígbàyé jù ó tó kí làwà pọ̀ náà sí. Wọ́n ní a gbọ́ pé wọ́n ní lágbájá ṣe báyìí. Yàtọ̀ bá sì gbé kalẹ̀ wọ̀n náà nígbà tẹ́lẹ̀ mi ò bá máa sọ. Igbó ṣe gbọ́ náà nù yóò wà ní wàláhì lágbájá tiẹ̀ ṣe báyìí ní ìjẹta. Wọ́n á ní àṣẹ wà ń bẹ̀rẹ̀ ní mo rí báyìí mo lẹ́yìn wọ́n ṣe báyìí náà mo rí báyìí níbi kó sáfẹ́ káwọn èèyàn gba ọ̀rọ̀ yẹn lódodo ọ̀rọ̀ yẹn sí ìṣòro níbi pè látọ̀ kọ̀ọ̀lá. Ẹlẹ́ẹ̀kejì nínú àdéhùn tí nàbì sẹ́yìn kọ̀ọ̀rọ̀ wá ní sọ ọ náà ni min husni islamil mar'i tarkuhu ma la ya'ni. Ó jẹ́ wípé nǹkan tí wọn ò bá pé èèyàn sí kí wọ́n dà sí. Yàkínní yìí o ẹlòmíì gba délẹ́wù wípé kódà ò fẹ́ mọ ẹwọ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣe láàrin ọkọ àti ìyàwó wallahi tí third party bàbá wọn dá sí ìgbà ni wọ́n máa ń rí lórí. Tí wọ́n bá ti ń di pé ọkọ àti ìyàwó ń jókòó ẹnì kẹta ń dé ọkọ ń fi bíi pé obìnrin ti tú mi láṣìírí mo kó wá síbẹ̀ yẹn náà pé ara tí wọ́n jẹ́ ká àìbára ẹni lò ara tí ìfi rọrùn ká máa tú wa láṣìírí lórí ìgbà kékeré tó bá ṣe láàrin ara wa ká tó àṣírí ara wa. Ìgbà kékeré kan wá ṣẹlẹ̀ báyìí ẹ tó bá láṣìírí lọ́wọ́ rẹ̀ yóò ní à ń bu àṣírí tẹ́lẹ̀ ni la ilaha illallah nígbà wá síbẹ̀ inshallah. So ẹlẹ́ẹ̀kejì òní kí ẹ máa dá sí tí wọ́n bá pè yàn sí kí ẹ máa dá sí. Ẹlẹ́ẹ̀kẹta àdìsí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ wípé ọkùnrin kan wá bá nínú àdìsí Ànábì lánàá ó ní àwùsẹ́ni Ànábì kàwéyàn Ànábì ní látọ̀lọ́ ìyẹn ìgbẹ́rù kó lọ́rọ̀ rẹ̀. Ọkùnrin lọ tó padà tó ti gbọ́rọ̀ bínú àwùsẹ́ni Ànábì tó ní látọ̀lọ́ fàárọ̀ dàda mìíràn kọ́lá látọ̀lọ́. Ìtumọ̀ fàárọ̀ dàda mìíràn ní wípé ìsànsọ́ títí tí sàábé kan fi ń sọ fún wípé ìnáwó kọ́lá Allah àtàgbọ̀dọ̀ ó ní orí ìlú ayọ̀ kẹsàn yìí ó ti ẹ̀sọ́ nǹkan míì ní gbogbo wa látàgbọ̀dọ̀. Àgbọ̀dọ̀ ìlú wa ó ní tán bá gbìyàn yìí pé kí ni máa gbìyàn níwà dáadáa ó ní kẹyọ̀ kan náà tán bá bí èmi ọgbà lágbájá ìwà rẹ̀ dá ó ní kẹyọ̀ kan náà ó ní jìmáàrò al-khayri fi tarki al-qawli. Owó ti mọ̀ yẹn pé lágbájá ìbínú. A nínú àwọn sálàfù wa táwọn èèyàn lọ ta tẹ́tẹ́ pé lágbájá ìbínú ẹjọ́ sẹ́yìn bá wa mú wọn àti ẹ̀fẹ́ yẹn nìkan ya pọ̀lẹ́mú. Èló lẹ́ fún mi wọ́n láwọn fún ní iye báyìí yá bí 52,000 naira àti ìpínlẹ̀ wẹ̀. Olùdà tó bá lọ bá àfáàsì ni àfáà bá lórí ìjókòó tó máa ń ṣe wáàsì. Ó bá ní assalamu alaikum warahmatullahi wabarakatuh ẹni yẹn wà mọ náhù gan àfáà yẹn mọ náhù gan. Ó bá ní lórí àpẹẹrẹ ni òkè sọ pé kí ni ìrọ́bù fíìlì tààjú àti súnmọ̀ rẹ̀ kò kà mú alápẹẹrẹ ni. Àfáwọn ni lázìmù lè sí táwọn ní fáìlì rẹ̀ ó ní èbò táwọn ni ma ahsana as-samaa
فين تعجب بيجي يعني فين تعجب itu yang itu mafulu oni kata kira lupa afani bẹ́ẹ̀ ni náà fíìlì تعجب ni máa ń sánà náà fátà ni ó gbà tó wá lẹ́yìn rẹ̀ ó ní antakata afani kí bàbá ó dá sàlàyé pé òun ló ti ó ní kàtàkà ọba ní òun pẹ̀lú ó ní o mọ́ bá lọ áwò láyé yẹ kìlìkù kí ló tẹ̀ máa ń parọ́ báyìí náà afáàrí ekúntà tó bá jẹ́ pé o ti lọ gbé tẹ́tẹ́ kó fẹ́ búrú bí mi ni fa ìní mo ń jẹ́ ọ̀rọ̀ pé o ti pẹ́ o èmi ò tí ìmẹ́ tó lè mú mi lọ. fitna yanni làákàyè afáàyàn sọ fún pé tí ìṣe yóò lọ́mọ ó súnmọ́ kó ti lọ gba ó ti lọ ta tẹ́tẹ́ mi náà pé màá mú ní gbígbá bóò láfáà ṣe mọ̀ wọ́n ní bí yìí bá ti sábà jẹ́ tí wọ́n jẹ́ kọ̀fífò lóòrẹ̀ ẹ̀ tí wọ́n sábà bínú làákàyè wọn lọ sókè. torí wípé kódà nínú sáyẹ̀nsì wọ́n ní bí yẹn bá ń bínú kíní kan wà tí wọ́n bọ̀ dìpámẹ́ǹtì tí yẹn máa fi dé ìlú ọ̀gọ̀rọ̀ àwọn tó ṣiṣẹ́ láyé níbi ìbínú ìṣiṣẹ́ ìbínú láàárọ̀ ìbínú 15, 20, 30 seconds yóò sì bá gbogbo ayé rẹ̀ jẹ́ pé yóò wá dé ìrọ̀rùn ana ọláì tó gbé ọgbọ́n yìí kódà ó ń pààyàn tán ni pé kí ẹni ẹ ṣe pé ó parọ́ náà kó òun sanwó náà lè wá pa ó lọ aláì lọ́wọ́ gbọ́ wọ́n sì wà lẹ́wọ̀n nǹkan rẹ̀ kẹsì àwọn ọmọ ọlọ́run jẹ́ kí lè jẹ́ ìpín ẹ̀rí kọ̀ọ̀kan wa ẹ̀rọ àwọn ilé ìwé ìjọba wo akhlaq al-hasan lọ́wọ́ dáadáa àti káwọn tó tó àtàwọn sára fún wọn sọ yìí mo pe ọlọ́run ọ̀rọ̀ dídà kékeré tí mo sọ́nà yìí náà jọ wọ́n fún wa. alimọ̀ sábà àwùjọ wa nítorí kálukú wọn fi ń pé léèyàn ọ̀nà bíi mẹ́rin lágbájá yìí ó pé léèyàn. àkọ́kọ́ kí ọlọ́run ọba sọ fún wa láwùjọ mùsùlùmí ká ṣe lẹ́yìn àyà yá ayọ̀ lẹ́bínà ámánù yá ayọ̀ lẹ́bínà àyà suratu Ali Imran yá ayọ̀ lẹ́bínà ámánù. اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. كيف يا جماعه؟ ابن كلمه آية. كيف واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. Ọlọ́run ní ẹ dì mú fún Ọlọ́run ọba àfi bíi wípé a lè rí tákùwà ṣe illa idha i'tasama kullu wahidin minna bihablillah àtàbà sọ̀rọ̀ mọ́ okùn Ọlọ́run ọba jami'an ìlú ìtàfàrọ̀ láti pín ẹlẹ́ẹ̀rẹ́ ọlọ́run ní wàhálà tàfàrọ̀ èyí ká kọ́kọ́ wo ábọ́mọ̀ tí tó bí ọlọ́run lẹ́nu ẹni kọ̀ọ̀kan wa tọ́nà bá wá pa á láṣẹ pé gbọ́dọ̀ pín ẹlẹ́ẹ̀rẹ́. kí ọlọ́run sọ lẹ́yìn ẹ̀ wọ́n kúrò ní ni'matallahi alaykum ẹ má ṣe sí inú gbọ́dọ̀ ẹran tí orí ọlọ́run ọba lẹ́yìn lórí kuntum àdá ọ̀tá ní ìgbà kan wa'alafa bayna qulubikum ọlọ́run ọba ló padà sọ ọkàn yín papọ̀ wasbatum bi ni'matihi ikhwana wa kuntum ala shafa hufratin minan nar fa'anqadhakum minha díẹ̀ ló kù kẹ́ wọlé tọ́nà fi yọrí kúrò bẹ́ẹ̀. ọlọ́run ni wala takunu kalladhina tafarraqu wakhtalafu min ba'di ma ja'ahumul bayyinat. ẹ má dàgbé pé àwọn tí ń ṣe ẹ̀sìn wọn gbẹ́gbẹ́ oníkálukú ń ṣe tiẹ̀ lọ́pọ̀ eléyìí kò lè fi ṣe bá eléyìí fún náà. kí wá ló fà á léèní tá a fi rí nǹkan yẹn mú ṣe ní tó ti bẹ̀rẹ̀ ní pé àfẹ́ ara wọn tó ń tọ́jú. tí oníkálukú bá wo àwọn kíkẹ́ àwọn téèyàn bá ṣe èèyàn fẹ́ẹ̀ lè má lè ka mẹ́wàá tó fẹ́ pé tó ń tọ́wọ́ nìkan yẹn ṣe bá wọn sí torí yẹn ṣe tó ní pé yóò rí ayé. yẹn lórí pé ẹ bá súnmọ́ àwọn ẹ̀rẹ́ àǹfààní báyìí bẹ́ẹ̀ láyé fún yẹn. Anas bin Malik radhiyallahu anhu marhaban bil imam. Anas bin Malik radhiyallahu anhu ó ní Ànábì sallallahu alaihi wasallam thalathu man kunna fihi wajada bihinna halawata al-iman. Nǹkan mẹ́ta kan wà bí èèyàn bá ti ní èyí ò rí àdùgbàgbọ́. Alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma. Kí o fẹ́ràn Ọlọ́run ju gbogbo ọ̀gbẹ́dẹ́ ẹ̀ bá ní láyé lọ. Bí ẹ bá ní ọ̀rọ̀ ìgbàgbọ́ báyìí, ọ̀gá ìgbàgbọ́ lórí. Ẹlẹ́gbẹ̀ẹ́ ayò ìgbà rọ́jò láyò ìgbàgbọ́
ìrìnàlélà ká fẹ́rẹ̀ èèyàn wọ́n á sọ pé torí kí láti fẹ́rẹ̀ èèyàn kò lè tó tọ́lọ́ táwọn tó kẹ́yìn fẹ́rẹ̀ èèyàn torí tọ́lọ́ ìjọba ẹjọ́ fẹ́ bí wọ́n lè rí ìbéèrè kan ní onídìí ànsá rẹ̀ pọ̀ máa ra dákẹ́ díẹ̀ ẹ jẹ́ ká rò lẹ́nu wa sẹ́ni kankan wà tẹ́ ẹni tán ká sí báyìí ní ẹni mo fẹ́ràn rẹ̀ torí tọ́lọ́ wa ẹjọ́ kì í ṣe pé ní ìjókòó yẹn lọ́kàn yẹn lẹ́nu bá ìfẹ́ràn ìkẹyìn torí kan ẹni kankan torí tọ́lọ́ sẹ́ni tó wà. Sáré ẹ jẹ́ kí n fún ní kan mẹ́ta tí ó wà lọ́wọ́ rẹ̀. Ìyá di àdéhùn àwọn mẹ́ta tí wọ́n wà lọ́wọ́ kòtò tán kó sínú kòtò. Ẹnìkan ni wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kan wáyé. Ó ní ọlọ́run Allahumma in kunta ta'lam anni fa'altu dhalika liwajhik. Tó bá yẹ kó o mọ̀ pé torí ti ẹnìkan mo ṣiṣẹ́ kí ni ọlọ́run bá wa ṣí kòtò yìí ọlọ́run sì ṣì fún wọn. Sáwa náà tó bá jẹ́ pàwọ́ lẹ́nu kẹta táwọn méjì ti sọ tiwọn tí àpáta ti ṣe díẹ̀. Ṣé ìṣẹ́nu kòtò láàbò sí? Wọ́n ní àfà lágbàdá ti fi iṣẹ́ kan gbọ́dọ̀ nínú iṣẹ́ rẹ̀ alhamdulillah àpáta ti ṣe díẹ̀. Èmi náà ti sọ fún ẹ̀yìn ló kù. Sáà ní iṣẹ́ kan sáwa náà wò pé ẹgbẹ́ ọ̀rọ̀ iṣẹ́ ìtọ́ náà wà wọ́n jù. Táwa náà lè bẹ̀ lọ́n bẹ́ẹ̀ tí ìṣe owó tá a lè bẹ̀ ọlọ́run bá bẹ́ẹ̀ bí ọlọ́run. Wọ́n láà wípé ìjọ tí mo ń ṣiṣẹ́ báyìí ìsìn kan mí lẹ́nu ní àfikún náà. Ìtumọ̀ kan ní ẹ̀fẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn ìgbòrìkọ̀ náà. Al-Imam Ahmad bin Hanbal nínú Musnad bẹ́ẹ̀ wà wọ́n tọ́nu Malik nínú hadith àwọn Idris al-Khawlani. Idris al-Khawlani pé àwọn wà ní Dimash. Àwọn wá gbọ́ pé àwọn wá wọ mọ́sálásí kan ní Dimash. Dimash kì ní ìtàn. Àwọn wá wọ mọ́sálásí kan ní Dimash. Àwọn wá rí ọkùnrin kan ṣáà ọ̀dọ́ ni wọ́n. Ó gbé ṣìmọ́lì bá àwọn ọmọ sórí ẹ̀ sórí wà lẹ́yìn haúláwò náà àwọn èèyàn pẹ́ tí wọ́n. Wà ìdàkítàlà fún fi ṣe yìí tó bá sì yapa ẹni lórí kankan rọ́jà ó wèrè ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n padà sí pé wà sọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n gbé sọ pé àfa àti sọ̀rọ̀. Fàkúntù mọ̀lúwọ̀ lórí àyẹn fọ́ọ̀lù mọ̀hálù ìbìlẹ̀ jọba ó ní àwọn àgbẹ̀ jọba nìyẹn. Àmọ́ hálùkọ̀ ti parí jọ́nà wọ́n ní ṣé tó ń bọ̀ lọ́la wọ́n ní tó ń bọ̀ wá mọ́sáàsì lọ́la ó ní ha ó ní fàájà ojú mo ti wọ́n pé lágbára ọlọ́run yìí ṣáájú ẹ̀ ní mọ́sáàsì lọ́la. Fádà kọ́tù mọ́sí fàájà ojú ìlànà mọ́sí mo bá tí mo tètè dé mọ́sáàsì fáìdà àhúwà pọ̀sí àkọ́lì ìlànà mọ́sí. Mo tó fi gbogbo tó ti ṣáájú mi ní mọ́sáàsì. Wọ̀rọ̀ àìtù húbi ìṣòwánà ti yàtọ̀ náà fà mo rí tí màá bá sì ti yẹn náà fìlà níbi ògbọ́n kan lọ́nà fàkọ́rọ́ tó mi lọ. Fàjíìtù mi wáyé orí gbá síbi tí ó ti rí mi gángan. Fàkúntù inni uhibbuka fillah. Àgbẹ̀ ti sọ̀rọ̀ láti lórí. Wọ́n á sọ fún wọn àdúgbò rẹ̀ pé inni uhibbuka fillah. Mo ti rí orí. Mo fẹ́ràn rẹ̀ torí tọ́wọ́. Ó ní fanadhara ilayya Mu'adh faqala Allah. Torí tọ́lọ́. Ó ní fàkúntù Allah. Torí tọ́lọ́ náà ni. Wọ́n á kútó mẹ́rin. Allah. Ó mọ̀ tí wọ́n wò ó kàfé láà. Kọ́lá Allah. Torí tọ́lọ́ mo ti fẹ́ràn rẹ̀ torí kan. Ó ló tún sọ lẹ́lẹ̀kẹta. Ó ní tó bá wá jẹ́ bẹ́ẹ̀ o, àbìṣe. Tó bá ilé jẹ́ tó torí tọ́lọ́ ló fẹ́ràn mi lóòótọ́, àbìṣe. Mọ̀lú. Mo fún wa nínú ìlú pé sami'tu Rasulullahi sallallahu alaihi wa sallam anna Allah azza wa jalla qala wajabat mahabbati lil mutahabbina fiyya. Ó ní mo gbọ́ tí Ànábì sọ wípé Ọlọ́run ọba sọ pé dandan ni kí n fẹ́ràn àwọn èèyàn méjì tó bá fẹ́ràn ara wọn torí tọ́lọ́. Wajaba mahabbati lil mutahabbina fiyya wal mutajalisina fiyya. Àwọn tó jẹ́ pé tó bá jọ jókòó tira wọn báyìí torí tèmi ni wọ́n ti jókòó tira wọn. Nípa ìparí o ní wal mutazawirina fiyya. Ẹjá lọ bẹ lágbájá wọlé ẹjá lọ bẹ lágbájá wọlé wal mutazawirina fiyya. Àwọn tó yẹ pé tábà wá fíṣítì ara wọn lé kìí ṣe àwọn tó lówó nìkan ni wọ́n máa ń bẹ̀wò láàrin ara wọn. Kódà àwọn tí ò ní tí wọ́n mọ̀ pé ẹni náà lẹ́sìn wọ́n súnmọ́ wọn wọ́n bẹ̀ wọ́n wò. La ilaha illallah jama'a. A rí nínú àwọn èèyàn sábẹ́ Ànábì sallallahu alaihi wasallam tó lọ láti ìlú kan sí kejì bí bàtẹ́ yẹn sọ pé èèyàn lọ láti ibi omi sí
màlúù tí wọ́n ní òkè àná ní sọ́sọ́lá sọ́lá náà àwọn tó ti kọjá wípé mọ́lákù kan wá sọ̀kalẹ̀ fún wọn gbé pé òun lọ ká sọ pé irú sí Kánò mo lọ Kánò nígbà ló ti wá dààmú báyìí sàgbé dẹ́sàtì lọ́dọ̀ tí wọ́n ní abẹ́ ẹ̀ ní kí ni fẹ́ lọ ṣé bẹ́ẹ̀ ni mo fẹ́ lọ kí ọ̀rẹ́ mi kan ti gbúrò rẹ̀ ti pẹ́ torí tó náà ìgbúrò rẹ̀ mọ́ ti pẹ́ wọ́n ní kí ṣe kó fẹ́ lọ ṣe business kan ká ló wà láì lọ ṣe business kankan ní torí pé mo kàn fẹ́ lọ kí mo ti rí ọ̀rẹ́ mi ti pẹ́ ní ó ní ó tún rí Ọlọ́run ní kí n sọ fún ẹ pé ó gbé ẹsẹ̀ kan nínú gbogbo ẹsẹ̀ tó ń gbé lọ àti pé ní Ọlọ́run wá ti dárí jù jẹ̀wọ́n kálá fẹ́ràn ìyàtọ̀ lọ́dọ̀ Ọlọ́run yóò sábì ilà ayé yìí bí nàbẹ̀ tán lè fún ẹ̀dọ̀ láyé ọ̀nà fún àtàwọn fi ti sí adébí nàbẹ̀ tán lè wọ́n lè sọ pé iná àkọ́kà àkọ́ man kana ma'ak wa man yadurru nafsahu liyaf'ak wa man idha rabba zamani sada'ak shattata fika shamlahu liyajma'ak wa in gadawta zaliman gadaw ma'ak. Ó ní iná àkọ́kà àkọ́ man kana ma'ak ọ̀rẹ́ ìrìn gẹ̀gẹ̀ ìyàtọ̀ wà láàrin òkúwàtò dìníyà bí ziyada ti sọ̀rọ̀ kan ká sọ pé ọmọ ìyẹn sì ni wọn àmọ́ ọ̀rẹ́ mi tó ń lágbájá ìyẹn máa ń wẹ tí ó mú lọ́rẹ̀ẹ́ ayò ọ̀rẹ́ mi lágbájá àsomara wa gan. wọ́n wá ní ọ̀gọ̀rọ̀ ìjọ rẹ̀ táwa ń ṣe láyé léèdì torí tó wà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wá ní o àtàǹfààní tá a fẹ́ bára wa ṣe èèyàn máa bẹ̀rẹ̀ lè rí ẹnìkan wáyé téèyàn lè fọkàn tán pé tí n bá fẹ́ kú ká mú ìfàwọn ọ̀rẹ́ lọ nínú àwọn ọ̀rẹ́ mi. Àdìmọ́mù Bukhari rọ̀ ìmọ̀ wòlá oríire tí wọ́n Bukhari ṣe ní pé kí bàbá Bukhari tó kú olówó ni wọ́n ṣùgbọ́n wọ́n lọ́ọ̀rẹ́ tí wọ́n trust wọ́n fa ọmọ wọn lè lọ́wọ́ kó dákun máa bá gbogbo kó gba iye báyìí tó bá ti tó yọ ọjọ́ báyìí kó lọ lé kí ó báyìí kó di báyìí ní tí mo fẹ́ kó dì rè. ẹ má jẹ́ tàn yín ẹni yìí ọmọ tiẹ̀ àti Imam Bukhari padà jẹ́ ọ̀rẹ́ ni wọ́n ṣùgbọ́n nígbà tí wàhálà ṣẹlẹ̀ sí Imam Bukhari wọ́n padà jẹ́ kí ẹ tó sọ. Bàbá tí yẹ pé bàbá Imam Bukhari bàbá Imam Bukhari Ismail ó fa Imam Bukhari lé ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ gbà tí ó kù sáwà tí ẹ̀ kọ́kọ́ láwọn èèyàn bá wọn. Ó wá ní ọmọ ìpínlẹ̀ rẹ̀ sáà lè sojú ká sí sẹ́yìn. Sọ́kàn wa balẹ̀ síra wa débi pé lágbájọ́ ò lè jàǹbá mi. Wọ́n wá fàálì lọ́wọ́ tán ọmọ tiẹ̀ gángan àti ọmọ tí wọ́n fàálì lọ́wọ́ wá padà ní jù létà bọ̀ ń sì wà láyé ó wá sọ́pọ̀ tí mo fọ́ ní kéésì. Ó ní àwọn ọmọ yìí láti kékeré mo ti mọ ìdí sọ ìbẹ̀rẹ̀ lọ́wọ́ èké sọmọ tiẹ̀ aláwọ̀ ọ̀pọ̀ kẹ̀mẹ́rà. So wọ́n ní àríwí àbíkọ́ sọ pé iná àkọ́kà àkọ́ máa ń kà náà màá àpẹẹrẹ téèyàn fi mú ọ̀rẹ́ òdodo ni pé yóò máa fẹ́ máa wà pẹ̀lú òdodo lọ́wọ́. Wọ́n ní Imam Malik sọ pé wà pẹ̀lú àdúrótù òwúrọ̀sán ó bá wọn èèyàn kan níbi ìfẹ́ tí wọ́n ní síra wọn torí tọ́lọ́run wọ́n á máa wò pé àmọ́ àtúwàlà lẹ́yìn òun yìí ṣe wá gùn tó báyìí fẹ́ lọ bá lágbájá létílẹ̀ mọ́ ká ríra. Inna àkọ́kà àkọ́ máa ń kà náà màá wà máa ń yẹ tó rọ̀ ní sàrọ̀ ìyẹn fà á. Ẹni tó jẹ́ pé it is burning himself. Ìjọba ìmúra rẹ̀ lára tó ní kí wọ́n bàbá wọn. Ẹ sọ fún ìyàwó rẹ̀ wọ́n àwọn alágbájá wọn ló ń jẹun lé. Ìyàwó rẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀ pé ìwù bí ká dá oúnjẹ wọn sí méjì. Ká lọ gbé ọjà wọn ẹ lọ́wọ́ tó gbà náà ó ti máa lè gbà inú mi ò lè fún mi jẹ́ kí inú mi ó dùn jọ ẹ̀tọ́ ti ẹ kalẹ̀ ló gbogbo jẹ́ ti ẹ kalẹ̀ èyí tó jẹ́ tèmi máa ń gbé ọlẹ́ wọn. Wa man yadurru nafsahu liyaf'al. Wa man idha raba zamanu sada'ak. Kì í ṣe ọ̀rẹ́ tó jẹ́ pé nígbà tó o bá ní lọ́wọ́ ó rí lára rẹ̀ ọjọ́ tí kankan bá ṣe ọ́ tàdáwò kan bá ilé kan òun ni ó kọ̀kọ́ lọ bá tó sọ pé ọ̀nà tí mo ti bẹ̀rẹ̀. Ẹlẹ́tàn lélẹ́yìn Abubakar ní Siddiq radiyallahu anhu ó ní ọmọ ọkùnrin kan tábùbá ní Siddiq máa ń lọ́wọ́ ẹ̀tẹ́rì mẹ́sàn àrí àlùbọ́kì máa ń lọ́wọ́ lórí rẹ̀. Ìgbà tí ifú Aisha wá ṣẹlẹ̀ radiyallahu anha àtàwọn yẹn parọ́ mọ́ Aisha
òun náà wà náà ti ń sọ kiri ó dùn Abubakar Siddiq bí yóò bá tiẹ̀ wá sọ́pọ́tì yẹn ignorantly ọ̀dọ̀ nínú ẹ̀kọ́ òfìsí ní mo náwó lọ lórí ọmọ tèmi wọ́n dì lẹ́yìn débi bá gbàgbé lọ pé mi ò bínú sí ọ àmì ìyè òní ọgbọ̀n ọlọ́run tó lọ́wọ́ fẹ́ ọlọ́run gbà ẹ́ lọ́wọ́ gbọ́dọ̀ ọlọ́run ní kí ló dé tí àwọn aláyà tẹ́lí olùfọ́dìlẹ̀ mi kò mọ̀ sáàtì kí ló dé táwọn ọlọ́lá èèyàn láàrin yẹn sọ wípé èyí fún lágbájá nìkan mọ́ èyí aláyọ̀ ẹ̀kọ́ ṣé kò wù ẹ̀yìn náà kọ́lọ́n forí jẹ́ iná àgbọ̀n tó sì fọ́n bá tó àtúnà àdàkùn bí ìṣe fún ọtẹ́lẹ̀ náà kò wá máa gbà. wọ́n máa ní ìlà zamani sọ̀dà ìṣe tí ó sá fún ọ nígbà tí nǹkan bá le ó ní ṣàtàtà fi kàṣọ́mùlà òwú ìjẹ́ni màá kó o bá ní ọ̀rẹ́ mi ti ń bẹ ní Kánò o fẹ́ lọ kí níjọ́ tó o bá dọ́dọ̀ rẹ̀ kò sí nǹkan lé ó lè torí ẹ̀ lọ jẹ gbèsè pé ẹ dákun kò sí tí lágbájá náà yóò máa ní láàrin tó ti ọ̀rẹ́ náà ó ní wà ń gọ̀dá ọ̀tà bọ́ọ̀lì máa ń gọ̀dá màá níjọ́ tó o bá ṣe mistake gan yóò ti tẹ̀lé ọtán kó tó o pé ó dẹ̀ pa àlàjì mistake bí o ìṣẹ́ tí ń tàn án. Zainul Abidin wọ́n ló sọ wípé ibi tẹ̀sí mention al-bidaya nìyẹn wọ́n ló sọ wípé látùsọ ìbò fàṣíkan àwọn látẹ́sàbò fàṣíkan mọ́ jẹ́ kó jẹ́ ọ̀rẹ́ àyè tiẹ̀ òkè ni ó nítorí pé yẹ̀bí ó kà bí akílàtí àwọn akọlù mi nà á tí ó bá tà ọ́ in tí wọn ò lè gbọ́ pé sítorí kéré náà ló ṣe wá ṣe kìyà náà mi ló ṣe wá jàǹfà mi láìláìlá àwọn èèyàn máa ń súnmọ́ èèyàn torí kálíbà máa sí mú tán bá ti máa tán òṣèlú. gẹ́gẹ́ bí mùsùlùmí kí lànà bíi ṣiṣọ́ sallallahu alaihi wasallam ànábì ní al-muslimu dinun karim wal-fasiqu wal-fajiru khibbun la'im. mùsùlùmí ẹ̀ńtẹ̀yàn lè sọ́ọ́dì kò máa ráfi pamọ́ tẹ́ bá súnmọ́ díẹ̀ báyìí ẹ̀ ti mọ gbọ̀ngàn parẹ̀ mùmí nínú ara àpẹẹrẹ ìmánì ni pé kò mọ kọ̀ọ̀kọ̀ yìí di nǹkan dúdúdúdú tiẹ̀ but fájìrì ó ti mọ̀ gbogbo nǹkan tí a yóò fi pamọ́ kó lè bá wọn tiẹ̀ kó lè bá kí jáde lọ́tún bá kí jáde. èyí ní ìwà báyìí káwọn ìbáwọ̀ láyéláyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú àdísì ẹlẹ́ẹ̀kẹta nínú àdísì Imam Bukhari àdísì gbajúmọ̀ ní àdísì Urwa bin Zubayr àti Aisha radhiyallahu anha. Urwa bin Zubayr ni mo bí Aisha léèrè pé kayfa bada alwahyu bó ni wáyé ṣe bẹ̀rẹ̀ sí wọn bá Nabi sallallahu alaihi wasallam. Aisha bá ní awwalu ma budi abi Rasulullahi sallallahu alaihi wasallam ar-ru'ya as-salihah fi naw. ìtọ́nà kọ́kọ́ fi bẹ̀rẹ̀ pẹ̀lú Ànábì ni pé kó lálà kálá náà sì ṣe fa idha ra'a ru'yatan ka'annahu yóò wá Ànábì yóò rí ní ilé ayé ìgbàrí àdẹ́tà Ànábì bá lá yóò ṣẹlẹ̀ gẹ́lẹ́ bá nípa ṣe ni mithla falaki subh. ó wá ní nígbà tó díẹ̀ fún bíbá ilé yìí kọlù Ọlọ́run fi jẹ́ k'Ànábì fẹ́ràn láti máa dá wà ìwọ̀n máa ń lọ sí gọ́ọ̀rù Hira Ànábì máa ń dúró síbẹ̀ kálùwà nínú nìkan ó ní wàyíyá yatahannafi wàyíyá ta'abudu layali zawati adad. ìtumọ̀ ẹ̀ ni pé ẹ tó wá fẹ́ lọ kọ́lùwà ń gbà yẹn nígbà tí ẹ̀sìn ò tí ì dé ẹ̀bẹ́ rí nǹkan tí Islam ò tí ì dé ó ní àwọn èèyàn náà máa ń lọ kálùwà Ànábì náà lọ tí wọ́n bá lọ báwọn gẹ́gẹ́ bí Ibn Hajar al-Asqalani nínú oṣù kan náà wọ́n fi lọ ẹ̀ẹ̀kọ́ wà nínú kòtò náà ni o yóò àdúgbò bẹ́ẹ̀ yóò àfóṣù kan yóò máa ṣe tààbùrù tí wọ́n wọ́n ní Ìbàdàn gbà náà. Kánàbí sallallahu alaihi wa sallam kó tó parú ṣe sí bẹ́ẹ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́n gbá níbi ìdílé lójúṣe sallallahu alaihi wa sallam. kí la fẹ́ lónú àdìsí yìí? Jàmáà kí la fẹ́ lò nínú àdìsí? ó ní tí tánàbí fi wà ní kòtò ìjọ kan Ànábì bá rí Jibril alayhi salatu wassalam. ìwé wa sọ fún mi pé Iqra ó ní wàmọ́ Ànábì kọ́ọ̀rì ó sọ wọn pé Iqra ó ní ọmọ Ànábì kọ́ọ̀rì mọ̀ kẹ́kà ó ní Iqra ó ní mọ̀ Ànábì kọ́ọ̀rì ó ní ó bá fà mí mára títí tí àtàbálà lọ mí ní ìjà mo rò pé mi ò jábọ́ lára ọkọ̀ ní khashitu ala nafsi mo rò pé mi ò jábọ́ lára mi gan
ọ̀nà táwọn afáàgbà tó ọ̀pọ̀ khashitu ala nafsi pọ̀ ẹbí náà ajá sọ pé àwọn míì tún tó ọ̀nà 20 ara rẹ̀ ni pé khashitu ala nafsi tún náà mo rò pé ìyàwó rẹ̀ Ibn Arabi rahimahullah Abubakar Ibn Arabi àwọn ní títú eléyìí àgbọ̀rọ̀ tó bẹ́ẹ̀ wọ́n ní ṣe bí ó ti mọ̀ pé mọ́lákù lòun ní àwọn kan ní ẹ̀kọ́ ní mọ́lákù ní náà bó lè lọ́wọ́ mọ́lákù èèyàn dúró sí sámà ó fi ìyẹ́ blọ́ọ̀kù sámà bó lè lọ́wọ́ mọ́lákù èso but ó jọ pé tí náà àròbí yẹn Abubakar Ibn Arabi yẹn tàrífù tí wọ́n yẹn ló dáa jù pé ṣe bó ti láwọn ọmọkọ̀dìmọ́tì àti ti ń rí ká mọ̀ sọ pé khashitu ala nafsi ó jẹ́ wọn àkẹ́ni o àjùmọ̀ ká mọ̀ sọ bẹ́ẹ̀ ọlọ́run so anabi wa délé ìwọ̀n sá lórí bẹ́ẹ̀ ìwọ̀n ló bá yà wọ̀ ẹ̀ anabi wa ní zammiluni tafiruni ẹ̀ dasọ̀bọ̀ mi Khadeejah wa dasọ̀bọ̀ anabi sallallahu alaihi wasallam wọn ń ròyìn fún Khadeejah padà pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ó wá tó tọrọ yẹn sọ pé wà pẹ̀lú khashitu ala nafsi ẹ̀rù sì ti á bà mí pé àṣẹ kò ní ṣe mí báyìí Khadeejah ní kàlà nǹkan kò lè ṣe ọ́ ní tó wá sọ tẹ̀lé yìí o ẹ jẹ́ káwa náà wà lọ mójútó innaka tasilu rahim ìwọ́n máa ń sokùn ẹbí papọ̀. jama wọn tó gbá nàbí ìdílé ló jíṣẹ́ because àyà tó sọ ló jíṣẹ́ náà nìyẹn àbí iqra bismi rabbikal ladhi wọ́n ní kó tó dé òjíṣẹ́ rárá innaka tasilu rahim o máa ń sokùn ẹbí papọ̀. bó làwọn ṣe ń sokùn ẹbí papọ̀ lẹ́yìn. Ànábì sallallahu alaihi wasallam àdìsí máa mọ̀nà sáyé ó ní nínú ìyà méjì òkú bàtà ní ìyà méjì kan wà ó ọlọ́run ọba ó fi ìyà rẹ̀ jẹ̀yàn látàyé máa yẹ dẹ́kun lahu fil akhirah máa yẹ dákọ̀rù lahu fil akhirah kò àfẹ́ tètè yóò jẹ́ láti kìámà àtàyé yẹn ti máa ń jẹ́ ìyà rẹ̀ bọ̀ àkọ́kọ́ ni kí n ṣe kọ́tùrù àráhìn kí n kí okun ẹbí ẹlẹ́ẹ̀kejì ní àlùbábí kí n yàn jẹ kani akiri usi nyamije kama qala sha'ir ma li lisanu aqulu bihi zalamtani wallahu ya'lamu anni madhluma ma li lisanu àwọn yẹn lè yẹn jẹ́ pé òní mọ̀ bí o sọ bó bá sọ gan àwọn kò yan jẹ ṣùgbọ́n wallahu ya'lamu anni madhluma ṣùgbọ́n wọ́n mọ̀ kó yàn mí jẹ mo lè má lè sọ á ní máa sọ gan káwọn yẹn mọ̀ gbọ́ mi yé ma li lisanu aqulu bihi zalamtani wallahu ya'lamu anni madhlum. So níbi ìtí ìyálà wa Khadeejah wọ́n sọ pé innaka tasilu rahim òun ń sunkún ẹbí papọ̀ ìrẹ̀lẹ̀ kejì ó ní wa tahmilul al-kallu ní alladhi la yastaqilu bi amri ẹtí ò lè dá kàkà ṣe irú àwọn èyí wọ́n máa ràn wọ́n lọ́wọ́ tó wáyé tí ó ní ìdìrànlọ́wọ́ wọ́n máa ràn lọ́wọ́ bá ilé ìwé dá kàkà ṣe àwọn míì tí ìwé dá kàkà ṣe pé kò gbọ́n dáadáa kò gbọ́n ẹ̀rí nínú àwọn ẹ̀dá ọlọ́run ẹ̀rí àwọn jẹ̀bálágíní ànábì ilé wọn dànù ànábì máa ràn wọ́n lọ́wọ́ bó ṣe ẹ̀kọ́ kan mùsùlùmí oríire ànábì máa ràn wọ́n lọ́wọ́ dáwọ́ ọ̀rẹ́ gbà ètò bá bí fìtì ànábì òfin sallallahu alaihi wasallam wa tahmilul kal ò máa ràn àwọn tí ò lè dá nǹkan ṣe ò máa ràn wọ́n lọ́wọ́ ìrẹ̀lẹ̀ kẹta ó ní wa taksibul ma'dum ẹni tí yàní àwọn kan ní mọ́rùndínmù ní ó wà bẹ́ẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n gbọ́n bẹ́rẹ́bẹ́rẹ́ àmọ́ òṣì bá wọn dà bí wọ́n ṣe gbọ́n tó wọn ò rí ọ̀rọ̀ ní ayé wọn yanjú tí wọ́n bá láǹfààní kan láyé òye fi pamọ́ fún wọn pé ẹgbà ẹ̀yin náà ṣàǹfààní bẹ́ẹ̀ ọ̀nà tí wọ́n bá mọ̀ òye gbé gidi gbà ẹ̀yin náà ṣàǹfààní bẹ́ẹ̀ wa taksibul ma'dum la ilaha illallah. Al-Imam Shaykh rahimahullah ta'ala ó ní kayfa qala nígbà tí Imam Shaykh ń sọ̀rọ̀ nípa báwọn èèyàn bá wá báwọn ala nafsi kashha wal hasha yata'allam ó ní ajudu bi mawjudin walau bitu tawiyan ajudu bi mawjudin walau bitu tawiyan ajudu bi mawjudin walau bitu tawiyan alal ju'i kashha wal hasha yata'allamu
على الجوع كشحا والعشا يتألم على الجوع كشحا والعشا يتألم أجود بموجود ولو بت خطاويا èmi àmọ́ pàmí lálẹ́ báyìí tẹ́lẹ̀ kó sì kalẹ̀ kù salamu alaikum kò sí táwọn ọmọ yẹn jẹ àjòdò ìmọ̀ ojúde wà láwùjọ tòótọ́ wìyà. tèmi náà wá òpin oúnjẹ tí mo gbé kaná ìfẹ́ jẹ́ lálẹ́ àná ni ebi èmi náà fi sun. àjòdò ìmọ̀ ojúde wà láwùjọ tòótọ́ wìyà alálùjọ ìkàṣà wàlá àṣà yàtà àlàmù. alálùjọ ìkàṣà wàlá àṣà yàtà àlàmù. kí ló tẹ̀lé? وأظهر أسباب الغنى بين رفقتي لا يخفاهم عني وإني لمعدم لا يخفاهم عني وإني لمعدم وبيني وبين الله أشكو فاقتي وبيني وبين الله أشكو فاقتي حقيقة فإن الله بالحال أعلم حقيقا فإن الله بالحال أعلم. ó ní àjúdù bí mo ojú dín tí máa fi ń tọrọ owó tí bá nínà ni wà láwọn bí tó tọ̀ wíyá kódà kó jẹ́ pé orí ebi ni mo gbà sùn. alájùwẹ̀ ìkàṣá wal àṣà yàtà àlàmù alájùwẹ̀ ìkàṣá téèyàn bá wo eegun àyà báyìí lẹ́yìn eegun tó blọ́ọ̀kì àti wà kankan ẹgbẹ́ lẹ́yìn rẹ̀ ó kan bí ẹran kan báyìí èèyàn lè fọwọ́ gbàbẹ̀ kò sí eegun bẹ̀rù. kàṣá nìyẹn tẹ́bí bá ń pààyàn ìwé ní kọ́kọ́ máa ń mú yàn. alájò ìkàṣá wal àṣà yàtà àlàmù ẹni tó fi ebi sùn tó wá jí lórí irú hálì báyìí ìnira ń bẹ́ẹ̀ o. ó ní wà udhiru asbabal ghina bayna rifqati èmi tí mo ti bùnyàn ní nǹkan bẹ́ẹ̀ mi bá wá jáde síta báyìí màá yí lọ gíní ẹ̀yọ̀ kan tí mo ní nǹkan tí ó dà táwọn yóò rò pé mo ló lọ. wà udhiru asbabal ghina bayna rifqati mi yìí rìn láàrin àwọn èèyàn bíi aláìní. ó ní la yakhfawumu hali wa inni lamudimu la yakhfawumu hali kò pamọ́ sí wọn fún wọn pé mo lágbájá ò lówó lọ́wọ́ yìí máa ń wọ gíní. mo fi protect ìjọba olúwàbí ni o. la yakhfawumu hali wa inni lamudimu la yakhfawumu hali wa inni lamudimu wa bayni wa bayna Allahi ashku afaqati. àmọ́ tí n bá ti tilẹ̀kùn mọ́ rí báyìí mo ti kojú kọ ọlọ́run pé ọlọ́run gbogbo fìlà tí mo jẹ yìí lówó lọ́wọ́. wa bayni wa bayna Allahi ashku afaqati. ìwọ̀n àmọ́ jẹ́ kọ́ ọlọ́run ọba ìmọ̀ sun ọlọ́run ọba ìmọ̀ sọ́fọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú mi. حقيقا فإن الله بالحال أعلم حقيقا فإن الله بالحال أعلم حقيقا mo ti kàn sọ́lọ́wọ́n bá pé fàáyí bilhali àlámù ọlọ́run kúkú ma condition tí mo wà lára àrùn ìtàfihàn ànábì ní pé wà tẹ́kisìbìl màálù ẹni tí ò bá ní wọ́n máa ń ronú kọ̀dọ̀ rẹ̀. a lè ríra wa kó jọ o a lè máa wà lórí dáadáa o a lè ríra wa bá ṣe o a lè ríra wa tì lórí dáadáa o tá a bá ní tá a jẹra wa nínú òkú nínú ìwọ. ibi tó wá burú dé o ní pé ayé tí wàá tún ti burú dé wípé bí èèyàn bá tún jẹ́ èèyàn níwọ̀ ẹ̀ mọ̀túmọ̀ ẹ̀. Al-Imam Shafi'i sọ wípé ó ní al-hurru tá máa ń sọ pé ọmọlábí tó ní làákàyè tíwà rẹ̀ dáa ó ní man yahfazu widadu lahza man yahfazu widadu lahza kì í gbàgbé àjọṣe tó dáa ìbá àjẹsẹ̀jú kan tó kọjá láàrin àdé lágbèjà ti ràn mí lọ́wọ́ rí ọlọ́ba ràn ó náà lọ. lágbèjà ti ṣe báyìí fún rí ọlọ́ba ṣe bẹ́ẹ̀ fún náà. al-hurru man yahfazu widadu lahza ẹni tó máa àná lágbèjà lọ́sùn á ràn mí lọ́wọ́. Ànábì náà máa sallallahu alaihi wasallam kódà fún kéfèrí Muslim bin Ali Ànábì sọ sallallahu alaihi wasallam ní ogun Badri gbàgbé jagun tán wípé law kana Mut'im bin Hadiy hayyan wa kallamani fi hawlahi natna laqabiltu látàrọ́kù lahu. Ànábì wọ́n kó àwọn èèyàn lẹ́rú lógun bá dé àwọn mùṣírikùn ni o ṣùgbọ́n Mus'im bin Hadiy ti ran Ànábì lọ́wọ́ rí ní Mẹ́kà ẹlẹ́bọ̀sí
ànábì wa gbàgbé ànábì fẹ́ pamọ́ àpòlù ló ti san orí padà mo ti fẹ́ san orí tẹ́lẹ̀ ìsan fún mi padà lára tí àwùjọ máa ń dá oníkàmọ́ ọmọ dáadáa táwọn yẹn ti fún wa kó má jẹ́ gbà tí wọ́n bá ṣe nǹkan tán tí ó kù díẹ̀ káàtó nìkan là ń sọ pé ó sì ṣe báyìí sí mi kárí dáadáa náà sọ pé àbọ̀ tí ó náà ló tún ṣe báyìí náà èèyàn bá yàn wáṣẹ́ ẹ̀rí iṣẹ́ tán ẹ̀ sì sọ ènìyàn dọ̀tá kódà láàrin ọmọ kíwà tàfà láàrin bàbá àtọmọ àwọn èèyàn ò ṣọ́ orin tó ti kọjá láàrin àwọn méjèèjì mọ́. tí ẹ bá rí ọkọ àtìyàwó tí wọ́n bá kọra wọn lẹ́nu ó kéré nínú ọkọ àtìyàwó náà tí wọ́n mọ̀ sọ dáadáa nípa ara wọn. kíyàwó yẹn tiẹ̀ wá sọ pé wàláì ẹ̀kan wá ń sọ bẹ́ẹ̀ náà ni o ó sì ṣe dáadáa báyìí ó ṣe dáadáa báyìí ó ṣe dáadáa báyìí sí mi rí o ara o yóò ní eléyìí jù. àgbá kan ọlọ́mọdé yìí ó korú ẹ̀ ọmọ yìí ò ní korú ẹ̀ àwọn yóò ọmọ sàmì pé àgbá kan nígbà ìbá wa bí délẹ̀ pé ẹ gbádùn ara yín rí náà yóò ní ibo ẹni tọ́lọ̀ ń sọ ní pé wà látàǹsà olùfọ́dúnlá gbé iná kan tẹ́ ẹ bá kọra yín tẹ́ ẹ ní gbàgbé tó ti dá láàrin yín rí o ẹni kì í rántí. àdíìsì Umu Zara tó gbajúmọ̀ tá a máa ń kà yẹn Umu Zara yẹn sọ gbogbo tó sọ nípa Abu Zara yẹn lẹ́yìn ìgbà tábù Zara ti kọ́ tán ṣé ẹ mọ̀ ní tábù Zara yẹn fi kọ́ Umu Zara yẹn. ẹni gbàgbé àdíìsì pàtàkì ni Abu Zara yẹn ó gbogbo dáadáa ló sọ pa Abu Zara yẹn tán ó ní Abu Zara ó sọ Umu Abi Zara ibnu Abi Zara ibnu tó Abi Zara járíà tó gbogbo ẹ̀ ló kàkán ó wá ní súnmọ́ tọ̀lá kọ́ni ṣùgbọ́n padà kọ́ ní o iná wòrọ́ ìmọ̀rọ̀ àdán orúbìnrin kan táìtà kọ̀dìrí ha lábẹ́ nínú kọ́mpáǹdì ẹ̀ báyìí àwọn fáwọn ní kọ́mpáǹdì yẹn abẹ́ ìjáwó ní sọ fàdá sọ́sẹ́jú káwọn kún wọn lára sáájú tún yàn gan pé ó rí obìnrin pé táàtà ní àǹdà ìjábù rẹ̀ fáàbì méjì bẹ́ẹ̀ yẹ́lá àbá ni tí wọ́n ń ṣeré mẹ́. ìtòrí ni pé orúbìnrin ní àjàbẹ́tù tó wù pé fatọ́lápọ̀ ọmọ Zara fatasọ́wọ́ jàbí àdìmọ́ra. ṣé wọn pé yẹn gan ló yẹ kóbìnrin ti bínú ju pé èmi ò wá dáa mọ́ síbẹ̀síbẹ̀ Umu Zara ṣe ń sọ dáadáa rẹ̀ pé ọkùnrin ìdá sí mi. àwọn onírúwà báyẹn mọ́ àìrántí oore kankan tẹ́nìkan ṣe fún wa Ànábì ìjagun sallallahu alaihi wasallam wọ́n wá kó àwọn kèfèrí lógun Bádírì wọ́n wá kó wọn kalẹ̀. Ànábì wọn sọ pé law kana Mut'im bin Adiy hayyan Mut'im bin Adiy kèfèrí ló kú ó kú as mushriku náà ni o kò ní wà lìjẹ́ náà o àmọ́ Ànábì ò gbàgbé oore tó ṣe ó wà ní tó bá wà láyé ni wa kallamani fi awlayi natna tó wá bá mi sọ̀rọ̀ pé ẹ̀yin rírun ìtẹ́ ìrùn wọ̀nyí ó ní làtàrọ́ tó kún làwọ̀ kí n bá sì fi ilẹ̀ láì gbà kankan kí n fi san orí tó náà ṣe mí. ẹran tí mùnáfìkì àgbà ní Madina alóran tí ó ń kọ Abdullahi wọn ò pé méjì tó jẹ́ mùnáfìkì pọ̀ àmọ́ àgbà mùnáfìkì Abdullahi bọ́n Ubayy bọ́n Salul. ǹjẹ́ ẹran tí nígbà tó kú Ànábì kírun sí lára torí ẹ̀rọ lọ́wọ́ ti sọ àyàkálẹ̀ pé ògbọ́dọ̀ kírun sí wọn lára ṣé ẹ̀ mọ̀ ẹ̀dí tánàbì mi fún lásán òun náà fún ọkú Ànábì lásọrí Ànábì wà gbàgbé púpọ̀ láti sàpá nígbà tó náà kú ọmọ rẹ̀ ń béèrè Ànábì bọ́ aṣọ pé ẹ lọ fàṣọ yìí sí ọlọ́ni Ànábì ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ láíláí sallallahu alaihi wasallam. àwọn tó bá ṣe àwa lóore àmú orí débi ká bá wọn fi pamọ́ gan ibi tá a ti ń dúpẹ́ orí ahọ́n yẹn náà ló ẹ̀ṣẹ̀ ní ìsákùlá kẹrà lọ́lá kẹrà kò dí ọ̀kà kẹkẹ yọ nípa kò ní fi rántí láìláìlá hadithu Ka'b bin Malik Bin Malik nígbà tó lọ́wọ́ bá ṣínà fáwọn tán tó foríjì àwọn tán lẹ́yìn 50 days tẹ́mọ́ tó ṣe Bin Malik ní pé mo wá wọ mọ́sálásí Ànábì ó láṣọ méjèèjì tí mo wọ̀ ẹ tó fún mi ní ìròdùn yẹn mo kọ́kọ́ bọ́ aṣọ yẹn fún náà mo bọ́ ó ní wallahi láàárọ̀ ní aṣọ mi jọ náà fàṣàrùtù mo ṣe wá lọ yá aṣọ míì tí mo wọ̀ ní lọ́dọ̀ Ànábì mo wá débẹ̀ tán Talha bin Ubaydillah ó ní faqama yuhawwilu ilayya yu'anniquni nínú àwọn muhajiru olúwádìí tó wá kí mi pé ẹ kú oríire
ó ní bó ṣe sọ yẹn wàlá ànsáwùláwù àbàdà ìní gbàgbé rẹ̀ láíláí. tó bá wá rí ọmọ rẹ̀ tí káàbìrì mọ́ríkì bá wá rí ọmọ tọ́lá bínú bèèdì là yóò àmọ́ fọwọ́rá lórí yóò mọ̀ kí pé bàbá rẹ̀ ṣe lórí oore wo ó kí mi kú oríire níjọ́ tọ́lọ̀ ń dárí jẹ́. àwọn òmòrè tó bẹ̀rùn gbogbo wa ti fẹ́ níwà tọ́lọ̀ ń fi ròyìn àwọn obìnrin kan tánàbí ni wọ́n ní wà lìjẹ́nà ọlọ́run ìjà rí bẹ́ẹ̀. àwọn obìnrin tánàbí sọ wípé kódà kọ́kọ́ rẹ̀ bá ṣe dáadáa sí gbogbo ọdún tó bá wá ṣàìdá kan pé bóyá ó fowó ìjẹ́lẹ̀ fún iye oṣù tó wà ní ọdún oṣù kan wá rí bákan bóyá wọ́n sí sálárì àbúpẹ́ débi iṣẹ́ ní wọ́n sọ fún ìyàwó rẹ̀ pé wallahi oṣù yìí àbúkáyà múra ìyàwó rẹ̀ ìmúrò sí ó mẹ́fà mi ṣàṣe wá nǹkan sọ́rọ̀ ara yín yóò mọ òkú ẹ̀bọ̀ láti Muharram dezuli kọ́dà àjọ wà náà ní ìjùlí ìjà ìlú fẹ́ rí bákan lágbára Ọlọ́run tó bá di Muharram yóò tá àbá tó bá ń kọ́ ẹ̀dá kan wá pẹ̀lú sí i ó sì lè sọ́ ní ìjàdé lẹ́wù pé táwọn èèyàn bá tún jẹ́ nígbà ọlọ́mọ ìjà sí mi láti jọ́ tí mo ti mú ọ̀rọ̀ báyìí owó ìdúró lọ́dọ̀ rẹ̀ rí láyé. ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ o ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ so àwọn nǹkan wọ̀nyí tábà kó papọ̀ fúnra wa á ní mujtama'u hasan mujtama'u ọ̀dà ẹgbẹ́ gbàgbé mo sọ pé tá a bá ti yọ pé mọ́ bayna al-'abdi wa rabbi tá a bá kà mọ́ akhlaqul hasan tá a bá ilé kan yẹn mọ̀ ń gẹ́gẹ́ ní àsáàsì torí tọ́lọ́mù bá fi bẹ̀rẹ̀ pé ya ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum ó tó bẹ̀rẹ̀ pé wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. al-i'tisam bihablillah kò náà ní ká mójútó Kùránì mudarasatuhu fima baynana tá a bá ní ìyapa ẹnu ìyẹn ò lè má ṣẹlẹ̀ ok àdíìsì tí Khadeejah sọ pa ànábì mélòó ni báwọn ìlànà ọkọ̀ ìnáká látẹ́sílú arahim orúsọ ilé papọ̀ wàtẹ́ tahmilu kálì o máa ran àwọn ọ̀lẹ o máa ràn wọ́n lọ́wọ́ wàtẹ́ sibul ma'dum o máa ń la ọ̀nà fáwọn míì náà tó ṣì bájà o máa ń kún wọn lọ́wọ́ gbà ẹja lánàá fẹ́yìn náà wàtókiri ad-dayf aw wàtẹ́kiri ad-dayf wàtókiri ad-dayf náà parí ó sì máa ń pọ́n àlejò lé pípọ́n àlejò lé ìsìnká kékeré o ẹ̀wọ̀n bọ́lá ti sọ̀rọ̀ nàbí Ibrahim alayhi salatu wassalam nígbà tó dọ̀rọ̀ àlejò tí ò bá important ọlọ́run ní sọ nínú rìwáyà míì lọ́dọ̀ sórí wa tasdiqul hadith òun máa ń sòdodo olódodo ní ẹ wàtúrínú aláàáwáhìbìl haqqi Ibn Hajar ní ìtumọ̀ eléyìí ni pé gbogbo tó sọ sẹ́yìn yẹn ó ti kó sínú eléyìí gbogbo tó bá ti jẹ́ pé yóò jẹ́ kó dodo rinlẹ̀ lórílẹ̀ ìwọ òkú wọn. ìgbà tí kan náà fárún ìpín kí ní jẹ́ bẹ̀rù Ọlọ́run wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run ni pé an yaraka Allahu fima yuhibbu an yaraka irú ìjókòó báyìí tó wáyé pé ìjókòó bẹ̀rù Ọlọ́run ni wọ́n bọ̀ ọ́n bẹ̀ Ọlọ́run mọ̀ sí fún àwọn mọ̀lẹ́kà pé ẹni gbọ́lágbẹ́jọ́ wà bẹ̀ ó sì bọ̀ ọ́n bẹ̀. wọ́n ní ìtí sì ń jẹ́ bẹ̀rù Ọlọ́run ni an la yaraka Allahu fima la yuhibbu an yaraka bi Shaykh Abdurrazzaq bin Muhsin al-Badri ni wọ́n sọ definition fún taqwa. wọ́n ní Ọlọ́run àfẹ́ rí ọláyè kan kọ́lọ́run sì máa rí ọbẹ̀ tí jẹ́ taqwa àbí Ọlọ́run kò ṣe gbogbo wa ní ahlu taqwa. níparí béèyàn bá wo àwùjọ mùsùlùmí tí inú rẹ̀ wá ń dùn wípé kí wọ́n máa fọ́ yẹ́lẹyẹ̀lẹ kò sí tó ń tó ẹ̀ tó ṣe tó yà ṣe ìtọ́rùn bá yàn fà ní ọ̀gá lọ́yẹ kí èèyàn jẹ́ sí ṣe ìtọ́rùn àmọ́ tá a bá ṣe papọ̀ ẹ̀dá kan torí Ọlọ́run bá nítorí wọn bá sọ ní pé wala yajrimannakum shana'anu qawmin an saddukum anil masjidil haram وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. gbogbo bá ṣe jẹ́ níta bá ti mọ̀ pé akíní Ọlọ́run ọba tá a bá ní kápẹ́ ń papọ̀ lórí ẹ̀ ká má bàa wá ṣe lọ́tọ̀ọ̀tọ̀ yóò da ìsìn Ọlọ́run ọba rú ká má jẹ́ kó láti ṣe aṣáájú á padà dàrú náà ní o. fápẹ̀rẹ̀ àwọn kan ní ìsìn wọ́n ń fi oògùn kìí ṣe paracetamol
oògùn tí àwọn Abidjan ní àtògùn tì mí àwọn bàbá tí wọ́n lè kí nílẹ̀ ní wọ́n ní oògùn abẹnú gbọ̀ngàn wọ́n fi ṣe fáàkìrò wọ́n fi ṣe fáàrí wípé Islam náà ló kọ́ àwọn bẹ́ẹ̀. Kódà wọ́n tún láwọn kan ló kọ tí wọ́n fúnra wọn láìpẹ́ yìí ẹ̀yìn náà kúrúkọ RMQK káwá lọ kó òkú àwọn àlejò níjọ kálàfin sagbára. Ó wá bá wa débi pé à ń sọ wípé akódà spirit gan ló dárí ayé kì í sọ lọ́hùn ṣe ìgbìyànjú ti ṣòfò. Tó bá yẹ pé irú àwọn ta'awanu 'ala al-birri ẹ̀rí pé kò túmọ̀ béèrè gan tọ́lọ́run sọ pé wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan èyí gbọ́dọ̀ bá àwọn èèyàn kankan dá sí irú àwọn èèyàn ọlọ́mọ ṣe wà lẹ́yìn tí ó máa dàrú ọ̀nà báyìí ẹ̀dá kò torí tọ́lọ́run. Ìta ń sọ ni pé àsáàsù aqida ahli sunnah wal jamā'ah àsáàsù aqidati al-muslimīn òun ti wà ńlẹ̀ àwọn bíòdì kan mí ní orí òní tá à ń sọ. Àbí ọlọ́run ọ̀bọ̀ bàdẹ́dà subhanahu wa ta'ala náà ṣe wá lẹ́lẹ́gbọ́ o. Gbogbo wàhálà tẹ́yà bá ṣe ká sọ pé èèyàn tó padà kú náà wàá kú sínú Islam. Ìyẹn ṣòfò nìyẹn. Lọ́dọ̀kùn kó wá ọlọ́dọ̀kùn kó wá dùn wà lálẹ́. Ọlọ́dọ̀kùn sọ̀rọ̀ ẹ̀dá kùn jẹ̀ mọ́. Ẹ jẹ́ ká dúró báyìí bí ìpínlẹ̀ mo bẹ̀ ọlọ́run ọba díẹ̀ tá a sọ yìí ló kó fún àlùbáríkà sí. Ọlọ́run kó gbà níjẹsìn fún wa. Ètò jẹ́ àwọn àṣìṣe bẹ́ẹ̀ Ọlọ́run kó forí rẹ̀ jẹ wá. Gbogbo àwọn ẹ̀yà wa yìí pátápátá tí wọ́n dé láti wá gbọ́rọ̀ Ọlọ́run jẹ́ òjẹ́ balẹ̀jọ́ bú fún yín jẹ́ òkúta òkè àwọn. Gbogbo àwọn bàbá wa tí wọ́n yẹ wá sí pẹ̀lú ìjókòó Ọlọ́run jẹ́ kó jẹ́ balẹ̀jọ́ dáadáa fún yín jẹ́ òkúta òkè àwọn. Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khairan. Ẹ jẹ́ ká sọ pé jazakumullahu khairan. Àbí Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe àdúgbò fún àwọn afáwà. Àbí Allah subhanahu wa ta'ala. Okay. Alhamdulillah.